ọmọ yẹn lè wá gbalẹ̀ kan. Assalamu alaikum warahmatullah. Innal hamdalillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu sallallahu alayhi wa ala alihi wa ashabihi wa man tabi'ahum bi ihsanin ila yawmiddin wa sallama tasliman kasiran. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó ní àánú ẹ̀, ọba tó ní kémi àti yín kájọ máa bẹ dáadáa. Àánú Ọlọ́run ní jó fèmi àti yín lẹ̀. Ìkẹ́ àtọ́lá rẹ̀ kó máa bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ẹni tó lọ́wọ́ bá fẹ́ràn jùlọ tó rán sí gbogbo ayé. Ọlọ́run mọ̀ bẹ́ẹ̀ àti mi àti yín, Ọlọ́run jẹ́ kí inú wa ó máa dùn. Gbogbo wa ni mo kí o, wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo wa àti àwa tí a wà ní jìnnà àtàwa tá a wà ní tòsí. Gbogbo wa ni mo kí oríire ayérayé. Ọlọ́run máa ṣàṣe fún mi àti yín. Program tó yẹ kó wáyé ní 4:30 tó wá di 5:35 báyìí àbí 5:36. Sábàbí kan sí kejì, iṣẹ́ ládá, iṣẹ́ olóore ta níta máa pé àtàtàrà ẹ̀rí àánú Ọlọ́run èèyàn náà lójó di àkókò yìí. Àtẹ̀mí àti Ọlọ́run jàjọ máa bẹ dáadáa. Ìkẹ́ àtọ́lá rẹ̀ kó máa bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, àwọn sàhábà, àwọn tábìí, tabi'in. Ọlọ́run máa bí àfàánú rẹ̀ bẹ́ẹ̀. Àlìjánà ta níta máa pé ẹni àlìjánà ni wọ́n. Àtẹ̀mí àti Ọlọ́run jẹ́ abára wa ní àlìjánà. Mọ̀rẹ́ ní ètò mi yìí, tọ́píkì mi yìí, bí yẹn bá wo tọ́píkì náà rí pé ìmọ̀ràn pàtàkì fún ẹ̀yin pìrìsẹ́ńtà tí ẹ jẹ́ olóòtú ètò, ẹ̀yin pìrìsẹ́ńtà lórí Facebook, lórí rédíò, pàápàá jùlọ tẹ́ wá jẹ́ mùsùlùmí. Ẹ̀yin gẹ́gẹ́ ni mo fẹ́ dájú ọ̀rọ̀ kọ. Bí mẹ́sẹ̀jì tí wọ́n lè kéré tó, Ọlọ́run lo agbègbè Facebook yìí, ẹni tí ẹ bá fi ọ̀rọ̀ ránṣẹ́ sí, béèyàn tí ó bá wo prógrámù náà tí wọ́n lè kéré jọjọ tó, àwọn tọ́rọ̀ náà tọ́kàn gbọ̀ngbọ̀n wọ́n wà àǹfààní àti lè wo pé kí láṣẹ, kí lẹ fẹ́ fún wa mọ̀ràn lé lórí. Ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí, tẹ́ jẹ́ pìrìsẹ́ńtà lórí rédíò ní o, lórí Facebook ní o, gbogbo ọ̀nà tẹ́ ń gbà gbọ́rọ̀ jáde, ẹ̀yin olóòtú ètò, ẹ má jẹ́ ń tàn yín. Ìròrí kan bẹ tí ó sì wọnú Islam. A máa rá àwọn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà tí wọ́n ń fi ìròrí yìí tí wọ́n fi ń sayé pẹ̀lú ẹ̀sìn. Àkọ́kọ́ ní ẹ̀kọ́kọ́ lọ mọ̀ náà, ìjẹ́ mùsùlùmí lórí eré tó pin jù fún àwọn èèyàn. Fúnra Ọlọ́run ẹ wọ̀ Al-Qur'ani dáadáa, a'udhu billahi minash shaytanir rajim. ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. Ọlọ́run ومن يبتغ, gbogbo ẹni tó bá wá nǹkan míì, غير الإسلام دينا, nǹkan míì tó yàtọ̀ sí Islam ni wọ́n ń pè lẹ́sìn. Ọlọ́run فلن يقبل منه, èmi Ọlọ́run ní gbà lọ́wọ́ ẹ̀. وهو في الآخرة من الخاسرين. Ọlọ́run tó bá di lálẹ́ kìyàmà nínú ẹni òfò ni ó wà, òfò ló mi ẹ̀fọ́ sí. Allahu akbar. Ọlọ́run má jẹ́ mi àti yín, Ọlọ́run má jẹ́ asófò. Ẹ má jẹ́ ń tàn yín, ìjẹ́ mùsùlùmí ó tó kéèyàn máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé òun bára ń pò ń jẹ́ mùsùlùmí. Bí ẹ bá tẹ̀ tó wá bára ẹ̀ pọ̀ jẹ́ mùsùlùmí gidi, kó máa dúpẹ́. Ìmọ̀ràn rẹ o, ìmọ̀ràn pàtàkì fẹ́yìn tẹ́ jẹ́ pìrìsẹ́ńtà, ẹ̀yin olóòtú tẹ́ jẹ́ mùsùlùmí tẹ́ ń gbọ́rọ̀ jáde. Ìjẹ́ mùsùlùmí yìí kò sí ọ̀nà téèyàn ò lè gba pèpè ẹ̀sìn. Èèyàn lè fi wà pèpè ẹ̀sìn bó bá jóná wà rí. Ìbẹ́nu àwọn tí wọn kì í ṣe mùsùlùmí tí wọ́n rí ìwà rẹ̀ tí wọ́n sì gbà Islam. Gbogbo ọ̀nà lèyàn lè gbà sí wá sí. Fúnra Ọlọ́run ní inna dina inda Allahi al-Islam. Ọlọ́run ní ẹ̀sìn mi ò sí lọ́dọ̀ èmi Ọlọ́run ò tí ó jẹ́ ìtẹ́wọ́gbà tó ju Islam lọ. Gbogbo ń tá bá fẹ́ ṣe kárí wípé ó ṣe déédéé jẹ́ mùsùlùmí sóbófin Ọlọ́run ọba mu.
torí wípé gbogbo tó bá ti yàtọ̀ sí ẹ̀sìn Islam Ọlọ́run ní falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin. Ọlọ́run ní èmi Ọlọ́run ní gbà o alikiyama ẹni òfò lẹ́ni tó bá sí tó bá yàtọ̀ sí Islam ní tó bá sí inú ẹni òfò ní ó wà. Oríire àkọ́kọ́ ó ní wípé kéèyàn ó tó lè jáde láwùjọ àwọn èèyàn kọ́lọ́hún tó lè lò pé wọ́n máa jẹ́ pìrìsẹ́ńtà fáwọn èèyàn nílẹ̀ Yorùbá àfẹnitọ́lọ́ ń bá kẹnu ẹ̀ ó dáadáa tọ́mọ̀rọ̀ sọ tọ́mọ̀rọ̀ gbé kalẹ̀. Orí àkọ́kọ́ nìyẹn. Ìwà kẹ́yìn pẹ̀lú oore yìí Ọlọ́run fẹ́ béèrè ọ̀nà wo ló gbà lò. Àkọ́kọ́ náà gbogbo àwọn ẹ̀dá ńlá ní bùkátà sí ká fẹ́ gbọ́ rédíò, a ní bùkátà sí ká fẹ́ wà lórí Facebook, a ní bùkátà sí ká fẹ́ wà lórí mídíà lórí gbogbo ọ̀nà táwọn èèyàn bá gbé ọ̀rọ̀ jáde torí pé ọ̀nà kan pàtàkì ni téèyàn fi lè máa ti ń lọ, ọ̀nà kan pàtàkì ni téèyàn fi lè máa pàrònú rẹ̀ fẹ́ni tí kò bá lákàsí fún Al-Qur'ani fún kíkà bí àti ẹ̀tí wọlé lákàsí fún Al-Qur'ani fún kíkà tó ká tún mọ̀ nípa tí ń lọ kò sí tó burú ń bẹ̀. Tàbá wá wò nílẹ̀ Yorùbá àti Lagos State yìí ni o àti Kwara State ni o àtọ̀yọ́ State ni o àtọ̀sún State ni o gbogbo orí rédíò táwọn yẹn ti máa ń ṣe program pátá mùsùlùmí ló fẹ́ pọ̀ jù náà pìrìsẹ́ńtà bẹ̀ àwọn olóòtú àwọn náà sì lè tó wọ́n máa ń dùn jù. Kí ló dé tẹ́yìn náà wá lè lo ètò yìí kẹ́ ẹ lo agbègbè yìí kẹ́ ẹ máa fi jẹ́ kí Islam yìí tó jẹ́ original Islam ẹ máa jẹ́ ọ̀hàn níbi ọ̀rọ̀ yín ẹ máa jẹ́ ọ̀hàn níbi ìṣe yín. Àwọn tí wọ́n kì í ṣe mùsùlùmí tí wọ́n jẹ́ Christian tí wọ́n bá jẹ́ pìrìsẹ́ńtà gbogbo ibi tó bá wò bá rẹ̀ orí TV ni orí rédíò ni ẹ̀sìn rẹ̀ ni ó máa hàn ní ọ̀rọ̀ ẹ̀ ẹ̀sìn rẹ̀ ni ó máa gbéga ìgbàgbọ́ tó ní sí Jésù ni ó máa polongo ẹ̀. Ẹ̀yin mùsùlùmí tẹ́ jẹ́ pìrìsẹ́ńtà kí ló dé títí yín fi lu ẹ̀yìn tó bẹ́ẹ̀. Ìròrí burúkú kan bẹ lórí ẹ̀yin tẹ́ jẹ́ pìrìsẹ́ńtà nílẹ̀ Yorùbá wa ń bí ìròrí burúkú ni o. Ìròrí yìí wọn kì í gba fọ́ọ̀mù ẹ̀ níbì kan wahdatul adiyani ìròrí wípé ẹjẹ́ á sọ ẹ̀sìn dọ̀kan ká má bàa jà ẹjẹ́ á pera wa pọ̀ ẹjẹ́ á bára wa rẹ́ pọ̀ wahdatul adiyani ni ìròrí yìí wọn kì í gba fọ́ọ̀mù ẹ̀ níbì kan o. Èèyàn lè máa rò lẹ́mìí pé ọ̀nà wo la lè gbé gba o àwọn tá a bá jẹ́ pìrìsẹ́ńtà báyìí àwọn ọ̀gbọ́dọ̀ gbẹ́sìn léjú bọ́ọ̀ bá gbẹ́sìn léjú Ọlọ́run máa ti yanjú ọ̀rọ̀ pé walan tarida ankal yahudu walan nasara hatta tattabi'a millatahum. Ọlọ́run ní walan tarida ankal yahudu Ọlọ́run àwọn Yahudi wọn ò ní yọ́nú sí walan nasara àtàwọn nasara àwọn Christian wọn ò ní fẹ́ tiẹ̀ wọn ò ní gba tiẹ̀ hatta tattabi'a millatahum títí tẹ́ fi dára wọn tẹ́ fi mọ́ tó fi jásí pé gbogbo ohun táwọn náà ń sọ lẹ́yìn náà ó fi máa sọrú ẹ̀. Ẹ gbọ́dọ̀ wáyọnú àwọn tí kìí ṣe mùsùlùmí títí. Àkọ́kọ́ náà bẹ́ẹ̀ bá rò pé ẹ ti dàpọ̀ ẹjọ́ ń kà ń kó aṣọ àwọn ò tí mọ̀ pé ìtàwọn gẹ́gẹ́ fẹ́ sọ ẹ̀dà ni pé kọ́ pa síláàmù tì kọ́ dára wọn. Ọlọ́run ní gbogbo kẹ́ rò pé ẹjá pèpè ká má bàa jà ká má bàa lura wa kálíbà gbọ́ra wáyé ìlú kan lájọ wà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ pìrìsẹ́ńtà ńlẹ̀ Yorùbá ẹ̀yin olóòtú àkọ́kọ́ náà nínú ìgbékalẹ̀ ọ̀rọ̀ yín ọ̀pọ̀lọpọ̀ ó ń kílẹ̀ àsọ̀pọ̀lọpọ̀ pé Islam yín gan òye yín. Ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn Christian àbáwọn tí wọ́n kì í ṣe mùsùlùmí tí wọ́n yìí sì ṣe Christian táwọn náà bá ní àǹfààní páwọn ní program táwọn ń ṣe lórí TV àbí lórí rédíò. Ọ̀pọ̀lọpọ̀ yín mùsùlùmí ẹ̀yin lẹ́ẹ̀ máa dẹ́rùbà wa mùsùlùmí dù. Ayé kù síbì kan ayé àkàmàrà ayé tó gbogbo orú nǹkan wọ̀nyí ẹ̀ ń bá gbàgbọ́ àwọn èèyàn jẹ́ ni. Nawaqidul Islam bẹ́ẹ̀ la ní nawaqidul iman. Nawaqidul imani al-qawliyatu wal-amaliyatu. Nawaqidul iman sẹ́rí ń tó lè gbàgbọ́ èèyàn jẹ́ ń bẹ nínú ọ̀rọ̀ téèyàn lè sọ ń bẹ nínú ọ̀rọ̀ àwọn èèyàn gbádùn yín púpọ̀ àwọn èèyàn máa gbádùn ẹ̀yin tí ẹ mọ̀rọ̀ gbé kalẹ̀ púpọ̀ níbẹ̀ nínú àwọn èèyàn ẹni tó bá mọ̀rọ̀ gbọ́ ẹni tó bá mọ tí wọ́n ń pè ní ẹ̀dọ̀ kí Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ pìrìsẹ́ńtà lórí rédíò yìí àbí lórí Facebook tí wọ́n jẹ́ Yorùbá wọ̀nyí àfà ẹ má jẹ́ ń tàn yín tẹ́ ẹ bá gbọ́ ìsọ̀rọ̀ ẹlòmíì ẹ má fall in love nínú ọ̀rọ̀ ẹ̀ dépò wípé kọ́dà tí bá ń wù kú yìí ẹ sì máa gbà á wọlé bẹ́ẹ̀ ni bá a ti ní ọ̀nà téèyàn fi lè máa jẹ́ mùsùlùmí ọ̀nà àbáwọlé mùsùlùmí àmàtúnlọ́nà míì tí yẹn máa lè gbà èyí ó sì gbàgbé èyí ó sì tún jáde kóònù Islam tí ó sì ní mọ̀. Nawaqidul iman al-qawliyatu
wal amaliyatu nǹkan méjì ni máa bá gbàgbọ́ èèyàn jẹ́ ọ̀rọ̀ sísọ ayé tó tó ayé àkámara ayé kù síbì kan gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí ẹ adjust nínú ẹ̀ ìmọ̀ràn pàtàkì rẹ o tèmi àti yín tá fi sórí ire ayé àti tàlkìyàmà torí wípé Ọlọ́run ní inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna zalika liman yasha wa man yushrik billahi faqad iftara isman mubinan faqad iftara isman asiman Ọlọ́run ní inna Allaha dájúdájú èmi Ọlọ́run la yaghfiru an yushraka bihi Ọlọ́run lèmi Ọlọ́run mi ò ní forí jẹni tó bá ṣẹbọ pẹ̀lú mi wa yaghfiru ma duna zalika liman yasha Ọlọ́run ní gbogbo ń tó bá yàtọ̀ ṣẹbọ mo lè forí ẹ̀jìyàn ẹ wo bẹ́ẹ̀ ti ń jayé hùn tẹ́ fa gbogbo orun gbàtán tẹ́ fi irun mú kan burúkú lẹ̀ báyìí bí irun mú ọlọ́tí yẹn ó ṣeéṣe o bí sẹ́ẹ̀rẹ́ yín mi bá gbé tán Ọlọ́run lè wò ó ṣe fún yín o gbogbo àwàdà tẹ́ ń ṣe lórí tẹ́ máa ń ṣe lórí rédíò tẹ́ máa ń ṣe lórí Facebook tẹ́ rò pé ẹ má balance pé ẹ fẹ́ kẹ́nìkan kan orí láì fi yín ẹ gbọ́dọ̀ gbẹ́sìn léjú pé nítorí pé ẹ fẹ́ tẹ ara ayé ẹ má jẹ́ ń tẹ̀yìn ẹ kọ́kọ́ sírò wípé pírẹsẹ́ńtà tẹ́ ń ṣe yẹn olóòtú ètò tẹ́ ń ṣe yẹn ẹ ń polú ọjà ni ìwà polú ọjà ìtajà kò lè sọ yín dẹlẹ́bọ̀ ìyẹn wàá mọ wípé kẹwàá wà rẹ pọ̀ títí Ọlọ́run inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna zalika liman yasha wa man yushrik billahi faqad iftara isman asiman Ọlọ́run ní gbogbo ń tó bá yàtọ̀ ṣẹbọ Ọlọ́run ní ẹ jìnnà sí olóríire o ètò ẹ̀fẹ́ ọmọ aráyé ọgbọ̀ torí wípé owó ọ̀pọ̀lọpọ̀ yẹn dilẹ̀ ẹ̀kejì ni wípé ìgbàgbé ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ yẹn kalẹ̀ ọmọ aráyé fẹ́ gbọ́ torí wípé wọ́n rẹ́kọ̀ díẹ̀ kan bẹ̀ wípé ẹ̀yin rìn káàkiri ẹmọ tí ń ṣẹlẹ̀ láyé ẹ fẹ́ fi kó àwọn lẹ́kọ̀ọ́ ìyẹn wà ní ká ẹ fi gbàgbọ́ àwọn èèyàn jẹ́ ẹ ṣàtúnṣe láàrin ẹ̀ wa alaikum salam wa rahmatullahi wa barakatuh gbogbo wa ní kí o tẹ́ ẹ bá ṣàtúnṣe Ọlọ́run wa man yushrik billah gbogbo ẹni tí bá ń ṣẹbọ pẹ̀lú èmi Ọlọ́run faqad iftara isman asiman Ọlọ́run lẹ́ńtọ̀ ọ̀hún ó ti dáadáa parọ́ ńláńlá mímí Ọlọ́run ìwà ẹ̀ṣẹ̀ tó sì lágbára ni nínú ẹni mo fi hàn ní nawaqidul imani al-qawliyatu wal-amaliyatu ìjẹ́ mùsùlùmí kìí ṣe wípé tìgbà tí yẹn bá pa sílámù tí bá ń lọ gbégún tí bá ń lọ bọ̀ọ̀sà òun nìkan ló tó kù nínú sílámù àwọn ọ̀rọ̀ ń bẹ tó lè tẹnu èèyàn jáde téèyàn sì kú ní mùsùlùmí ẹ wá wò dáadáa o adallu ala al-khayri kafa'ilihi jazakumullahu khairan mo kì í púpọ̀ broda ọláìyá Saheed ọláìtàn famous inú yóò ní bàjẹ́ ọlànà rẹ̀ wájú Ọlọ́run gbogbo wa àti lọ́kùnrin àti lóbìnrin àti mí àti yín Ọlọ́run jáde máa bẹ dáadáa mo kí broda wa Ahmed Badawi gbogbo wa ni mo kí Ọlọ́run àánú Ọlọ́run ní fi ìmọ̀ràn rẹ̀ ò fẹ́yìn pìrìsẹ́ńtà ẹ̀yin olóòtú lórí TV lórí Facebook gbogbo ọ̀nà tẹ́ ń bá gbọ́rọ̀ jáde wá ìpèpè ìròrí Wahdatul Adiyani wípé ẹja síra wa lọ́kan kọ́dà ìbẹ́ náà àwọn mùsùlùmí míì kẹ́ ẹ tó mọ̀ pé mùsùlùmí ni ọ̀nà ó jìn lórí ètò ẹ̀ ọ̀nà ó jìn ẹ wá dáa pọ̀ títí tẹ́ ẹ bá ń ṣe program ẹ máa gbé àwọn tí kì í ṣe mùsùlùmí ẹ máa gbé wọn orí ètò yín wọ́n máa polongo ẹ̀sìn wọn lánìyàn wípé ẹ̀sìn ọ̀fàjẹ́ nìkan ò ní ẹlú ẹnìkan pọ́npọ́ àmọ́ lakum dinukum waliya din inshallah máa fàyè béèrè lẹ̀ wọ́n náà wọ́n ní béèrè tó bá ti tó àyè tí tó bá ti tó àkókò táwọn fẹ́ béèrè lakum dinukum waliya din Ọlọ́run ní tiyín lẹ́sìn tiyín tiwọn náà lẹ́sìn tiwọn ẹ má jẹ́ ń tẹ̀yìn ẹni tó jẹ́lẹ́bọ ẹni tó jẹ́lẹ́gún ní tí wọ́n nígbàgbọ́ sí làwọn ń ṣe yẹn o ní tí wọ́n nígbàgbọ́ sí làwọn ń ṣe yẹn ní tẹ̀yìn bá sì nígbàgbọ́ sínú ẹ̀mí ẹ má jẹ́ ń tẹ̀yìn ó máa ń nira díẹ̀ kó tó lè sọ́ọ́lẹ̀ àmọ́ tó ń ti bẹ́ẹ̀ Ọlọ́run ní waddu law takfuruna kama kafaru fatakununa sawa fala tattakhizu minhum awliya hatta yuhajiru fi sabilillah Ọlọ́run ní waddu Ọlọ́run ló súnmọ́ o ntí wọ́n fẹ́ ntí wọ́n máa wù wọ́n law takfuruna kama kafaru Ọlọ́run láwọn tí kìí ṣe mùsùlùmí
ẹlẹ́bọ ni wọ́n káfìrí ni wọ́n wọn ò mọ Ọlọ́run lọ́kan mẹ́ta lọ́lọ́run lọ́dọ̀ tí wọn àwọn kan bọ Ọ̀ṣun Òṣogbo ń bẹ náà àwọn pìrìsẹ́ńtà wọ̀nyí òun gan ni ó tún máa bá wọn sí announcement fún àwọn tí wọ́n fẹ́ bọ̀ Ọ̀ṣun Òṣogbo ó sì pèrè rẹ ní mùsùlùmí ọ̀pẹ̀rẹ̀ rẹ ní mùsùlùmí láníyàn yìí pé mo gbọ́dọ̀ wà àwa iṣẹ́ táwọn ń ṣe ìkọjá ká gbẹ́sìn léjú bọ́ọ̀ bá gbẹ́sìn léjú níbọ́jà ló ń tà ọjà sì wá fẹ́ gba ìsìn lọ́wọ́ ẹ̀ ọjà sí ohun tó ń lò táwọn ará yẹn ń kó jẹ yìí náà tẹ́ ń kẹun bígbà tẹ́ ti jarúgbó jù báyẹn lọ kára yóò lè bá gbọ́ yín yé pé ayé kù síbì kan ayé tó tó ayé àkámàrà gbogbo àwọn ètò tẹ́ ń sí wọ̀nyí ń bẹnu yín ẹlòmíín mú MC mọ́ àwọn tí kìí ṣe mùsùlùmí ó pè ní programu yóò lọ ọbẹ̀ yóò máa dá wọn lára yá yóò máa tẹ̀sìn ìsìláàmù ẹ̀ lójúmọ́lẹ̀ kò sì ní mọ̀ pé òun ti jáde kú ní ìsìláàmù ń bẹnu yín tọ́nà ti kẹ́ ìgbà tó bá wù nídìí iṣẹ́ yìí nílò umra ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ jẹ́ pírẹsẹ́ńtà lórí Facebook lórí WhatsApp àbí lórí Facebook lórí rédíò tẹ́ jẹ́ mùsùlùmí ẹ̀sìn yín ẹ̀yìn lẹ́yìn lẹ́fi sí àwọn tí kìí ṣe mùsùlùmí tí wọ́n jẹ́ Christian gbogbo orúbi tó bá ti orí Facebook ló ti ń gbọ́rọ̀ jáde ní o orí rédíò ní o in tó nígbàgbọ́ sí ẹ máa mọ̀ wípé ẹni yìí o Christian lélẹ́yìí Jésù bó sì kílíà sí tó ní ọmọ gbàgbólóńgbò ẹ̀ ẹ̀yin mùsùlùmí ẹ̀yin wá balance wá dátọ̀lẹ̀ àdìyàn orílẹ̀-èdè táwa orí Nàìjíríà làwa wà afẹ́kára yọ ẹ̀fẹ́ kí wọ́n fẹ́ràn yín lọ́tún kí wọ́n fẹ́ràn yín lọ́sì kí wọ́n lè bá máa gbéṣẹ́ fún yín kábàlẹ̀ ìpolówó ọjà kó lè bá máa wọlé ẹ wá fẹ́ so ẹ̀sìn nù ẹ máa wá bá gbàgbọ́ àwọn èèyàn jẹ́ ń bẹ nù yín tẹ́lẹ̀ mi bá fẹ́ sọ̀rọ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ ayé kù síbi kan ayé tó tó ẹ lọ hun irọ́ jọ kọ́mara ayé lè bá rò pé bóyá bí nǹkan kan ṣẹlẹ̀ ń bì kan ìyá kan odò kànga wá gbé lọ́jọ́ mọ́kànlá ló lò nù kànga gbogbo àwọn ọ̀rọ̀ burúkú wọ̀nyí àmọ́ tó ń ti bẹ́ẹ̀ Ọlọ́run ní waddu law takfuruna kama kafaru fatakununa sawa Ọlọ́run ní ẹ lọ mọ̀ bẹ́ẹ̀ àwọn tẹ́ ẹ fẹ́ tẹ́ lọ́rùn inú wọn ò ní dùn sí ti yẹnyẹn o inú wọn ò ní dùn sí yẹnyẹn Ọlọ́run ní kama kafaru fatakununa sawa Ọlọ́run ní wọn ò ní gbà fún yín wọn ò ní níbi lífún nù yín ó dìgbà tẹ́ ẹ bá yí orúkọ yín padà tẹ́yìn gẹ́gẹ́ wọn bá jẹ́ mùsùlùmí mọ́ sẹ́ni gbogbo yìí tẹ́ ń tẹ́ wọn lọ́rùn tẹ́ rò pé tẹ́ ẹ fẹ́ fi Islam síwájú tẹ́ ń gbé àwọn tí kì í ṣe mùsùlùmí wórí ètò adallu ala al-khayri kafa'ilihi èèyàn kìí ṣe mùsùlùmí ó wá fẹ́ máa polongo ẹ̀sìn ẹ̀ tọ́lọ̀ ti sọ pé inna dina inda Allahi al-islam wa man yabtaghi ghayra al-islam dinan falan yuqbala minhu wa huwa fil akhirati min al-khasirin Ọlọ́run ní gbogbo ẹni tó bá ṣe nǹkan tó yàtọ̀ sí Islam tó bá fi bá bẹ́ẹ̀ kú òfò ní ó ṣe ó wá jọjá sí pé ẹ̀yin lẹ wá tún gbé àwọn èèyàn orí ètò ìkan nínú àwọn tí wọ́n jẹ́ pìrìsẹ́ńtà yìí àwọn tí wọ́n jẹ́ olóòtú ètò lórí Facebook wọ̀nyí ó gbé onífá sí wa lọ́ǹtì ó láwọn sẹ́rẹ̀ tẹ̀wé ìwé Ifá jáde ní subhana ìwé náà bí Al-Qur'ani báyìí ló ṣe rí bí ìwé náà tó báyìí ó tó báyìí bí àrùn ó ní ìwé Ifá ni o ẹ̀wọ́n gbogbo àwọn nǹkan wọ̀nyí Ọlọ́run ní waddu law takfuruna kama kafaru Ọlọ́run ní àwọn káfìrí tẹ́ẹ̀fẹ́ dà papọ̀ tẹ́ẹ̀fẹ́ kí wọ́n mọ̀ yàtọ̀ láàrin ẹ̀yà àti wọn Ọlọ́run ní wọn ò ní fẹ́ràn yín títí oyin tó wù àwọn gan ni pé law takfuruna tẹ́ẹ̀ náà bá lè di ẹlẹ́bọ kama kafaru gẹ́gẹ́ báwọn náà ti di ẹlẹ́bọ fatakununa sawa'an tẹ́ẹ̀ bá ti dàbá kan náà ìgbà náà ni wọ́n tó yọnu sí yín tẹ́ẹ̀ bá rí mùsùlùmí gidi táwọn ẹlẹ́bọ bá ń ròyìn rẹ̀ pẹ́ ni rí ni tẹ́ẹ̀ bá rí mùsùlùmí gidi táwọn tí kì í ṣe mùsùlùmí ròyìn rẹ̀ wípé ìkànnà rẹ̀ pàdé ni wá ẹ má jẹ́ ń tàn yín ń tọ̀hún ó ti rún fún bì kan ni o ó ti rún fún bì kan ni o bí ọba rún fún yànyànyàn àwọn tí wọ́n jẹ́ Christian tá bá fẹ́ ròyìn mùsùlùmí wọn ni aláàjì oníwàárí ni wọ́n àmọ́ oníwàárí ni wọ́n àmọ́ but ẹ̀sìn rẹ̀ ló jẹ́ lógún o àwọn bá ti di pé Christian abẹ́lẹ́bọ àwọn lọ́sùn àwọn lọ́yà àwọn olóògùn àwọn babaláwo wọn ròyìn ẹni tó jẹ́ mùsùlùmí wípé àpàdé làwa rẹ̀ 5 and 6 ni wá má jẹ́ ń tàn ó ti rún fún ẹ Islam ò ní olú ẹnìkan pọ́npọ́ wọn ò ní ọbẹ̀ nìkan jà wọn ò ní ogbógun tẹnìkan amalakum dinukum waliya din ẹ wá fọ́ gbogbo ẹ̀ lójú pọ̀ ẹ dá àwọn ẹgbẹ́ lẹ̀ OPC ní o Ajìjàngbara kan ní o gbogbo ń tẹ́ ẹ wá gbélé dúlóògùn làdèmọ́ra ẹ sì rí bí kankan ẹ rí gẹ́gẹ́ bí àṣà Yorùbá kọ́ ni kẹ́ ẹ di oúnjẹ o ẹbọ ni o àṣà Yorùbá kọ́ ni oúnjẹ o ẹbọ ni o àṣà Yorùbá kọ́ ni kẹ́ ẹ di nǹkan mára o yòókà lùwọ́ Yorùbá náà ní tí wọ́n fi ń sagbára kò sí ìlú tí wọn ò ti ní wọ́n nílẹ̀ Lárúbáwá ìsìlámù náà ló gbà lọ́wọ́ wọn
ọlọ́ni waddu law takfuruna kama kafaru fatakununa sawa ọlọ́ni láwọn tí kìí ṣe mùsùlùmí in tí ó dùn mọ́ wọn ni pé káwọn jọ wà bákan ọlọ́ni wọ́n ní fala tattakhizu minhum awliya ọlọ́run lẹ́ẹ̀ gbọ́dọ̀ mọ́ nínú àwọn tí kìí ṣe mùsùlùmí ẹ̀ gbọ́dọ̀ sọ wọ́n dọ̀rí ayò 5 and 6 májè ń tàn mùsùlùmí tí ń kírun àsìkò tó nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run ó gbọ́dọ̀ mẹ́ni tí kìí ṣe mùsùlùmí ní 5 and 6 ìyẹn ò dẹ̀ ní kọ́ bá jà ìyẹn ò ní kẹ́ mẹ́jọ kíra yín ìyẹn ò ní bí kíní kan bá pa yín pọ̀ bọ́jà bá pa yín pọ̀ ẹjọ́ tajà fúnra yín ọlọ́run ní fala tattakhizu minhum awliya'an ọlọ́run lẹ́ẹ̀ gbọ́dọ̀ mú wọn lọ́rẹ̀ ayò Allah hatta yu'ajiru fi sabilillah ọlọ́run ní títí táwọn ní ó fi kún yín lọ́wọ́ táwọn ní ó fi di mùsùlùmí tó bá di mùsùlùmí ní kẹ́ẹ̀ tó nífẹ̀ẹ́ wọn bó ti yẹ ẹ̀yin tẹ́jọ́ pìrìsẹ́ńtà ńlẹ̀ Yorùbá ẹ lọ wo dáadáa ẹ̀yin èèyàn ẹ kíyèsí àwọn tí wọn kìí ṣe mùsùlùmí tí wọ́n máa ń ṣe program lórí Facebook tí wọ́n jẹ́ Christian ẹ̀sìn wọn ló máa ń jẹ wọ́n lógún mùsùlùmí ìbẹ̀rẹ̀ àwọn tó jẹ́ pìrìsẹ́ńtà yóò ní tọ̀ ọlọ́run gbàdúrà wa o tọ̀ ògùn má fẹ́ jẹ́ wa wẹ̀ wọ́n fẹ́ tí àwọn aláwo wọ́n fẹ́ tẹ́ wọn lọ́rùn yóò tún wá ní Jésù Kristi olúwa wa mẹ́ta lọ́kan ní ìwọ tó jẹ́ mùsùlùmí Ibrahim mọ lórúkọ rẹ̀ ìbẹ̀nu yín tí ń jẹ́ Muhammad Jami ìbẹ̀nu yín tí ń jẹ́ Abdul Salami ìbẹ̀nu yín tí ń jẹ́ Abdul Latifi gbogbo àwọn nǹkan wọ̀nyí bẹ́ẹ̀ ni ọlọ́run ní amanna billahi wa shahid bi anna muslimun ọlọ́run ní amanna ẹgbàfẹ́mi ọlọ́run ọba yẹ́nyẹ́ ẹnigbàgbọ́ yẹ́nyẹ́ pẹ̀lú èmi ọlọ́run amanna billahi ọlọ́run ní ẹgbàfẹ́mi ọlọ́run ọba yẹ́nyẹ́ wasiat ọlọ́run ní wá jẹ́rìí ara rẹ̀ bí anna muslimun jẹ́rìí ara rẹ̀ pé mùsùlùmí nìyẹn tí wọ́n bá ń sọ̀rọ̀ gbogbo ibi tó bá ti bá ọ jẹ́rìí ara rẹ̀ pé mùsùlùmí lèmi nínú èèyàn tó súnmọ́ àwọn èèyàn jù tẹ́lẹ̀ lo àǹfààní yẹn máa fi pè àwọn èèyàn sí Islam tó tú ẹ̀yin tẹ́jẹ́ pírẹsẹ́ńtà yóò sí ẹ̀yin olóòtú ó wá jọ jásí pé kò wá sí nǹkan kan lẹ́yìn pé yín fẹ́ tajà Islam ọba wa bọ́ lọ́wọ́ yín kọ̀ọ̀kan yín níbẹ̀ nù yín ìní Sunday àwọn tí kì í ṣe mùsùlùmí náà máa gbé orí ètò yóò máa tó sẹ ọ̀túnla làdúrà àwọn lórí òkè àfàìdébẹ̀ làdúrà rẹ ọ̀gbà ọ̀rípọ̀ ọ̀gbádùn ọ̀rípọ̀ ti ṣe Islam rẹ lófò ẹ̀sìn ẹ̀ ń lọ múra ní gbogbo ìgbà nítorí pé ń lówó lọ́wọ́ yẹn ẹ̀wọ̀n á rí i pé bọ́lọ̀wọ̀n bá fẹ́ràn wa pẹ̀lú tá à ń ṣe yìí ni kò ní fún wa lówó ọlọ́run fún fèrè ọ̀nà náà lówó ṣé kò wá ní jẹ ìyà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run a máa fowó a máa fi sórí ẹ̀dẹ́ fún yẹn ẹ̀ ń lọ Mọ́kà bó ti wù yín ẹ̀ ń lọ múra bó ti wù yín ẹ̀ ń fò káàkiri bí ẹyẹ bó ti wù yín bẹ́ẹ̀ bá ń bá wọn kan polú ọjà tí kì bá ẹ̀yin gẹ́gẹ́ fúnra yín lẹ́tọ́ lè sọ kò sí ní táìmù mọ́ àwọn èèyàn fẹ́ràn yín débi pé wọ́n fẹ́ máa polú ọjà lọ́dọ̀ yín nígbà tí wọ́n rí pé balance bẹ́ẹ̀ lọ́lọ́run ti sọ fún wa yìí pé waddu law takfuruna kama kafaru fatakununa sawa'an ọlọ́run ní gbogbo tẹ́ ń ṣe yìí bẹ́ẹ̀ ṣe balance tẹ́ ẹ̀fẹ́ kún orí jà yín tẹ́ ẹ̀fẹ́ ẹ má jẹ́ ń tẹ̀ yín gbogbo ọ̀pọ̀lọpọ̀ yẹn àwọn fi mí jà kọ nílẹ̀ Yorùbá wọ́n fi mí jẹ Ààrẹ Ọ̀nà kìíní kan ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba mi nínú jẹ́ ìkan nínú àwọn tí wọ́n náà fi jà kọ ní Ààrẹ Ọ̀nà kìíní kan ẹ má jẹ́ ń dákọ torí pé àwọn pìrìsẹ́ńtà lè mo fẹ́ bá sọ̀rọ̀ lénìí ìwọ̀n sọ̀rọ̀ ó ní ọlẹ́yìn èèyàn mi oníbòun ti wà yìí ó lòun lọ Mọ́kà ń jẹ́ òní onímọ́kà tó ń lọ ó lòun lọ òun kàn fi àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí pé ara yín lòun ní o ó ní ìtàwọn tó ń ṣe lónìí náà àwọn ìyá ni wọ́n lò ní àwọn ìyá àwọn ayé gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ní amanna billah ọlọ́run ní ẹgbàfẹ́mi ọlọ́run yẹn wá sí adìbí anna muslimun ẹ jẹ́rìí ara yín pé mùsùlùmí lèmi gbogbo bí ẹ bá wà orí Facebook lẹ ti ń gbọ́rọ̀ jáde ni ẹ máa jẹ́ kí Islam yín ọmọ lékè ẹnìkan ò ní túláàsì ìyá àdẹ́dẹ́dẹ́dẹ́ o àbáṣà ìdánùgbà sí àwọn ní àwọn kan ní ìsálà lẹ́mí ọlọ́mọdé sórí ibú èmi àjẹ́ sálà èmi àhálùsúnà kí ni àrùn sòkòtò mi lókè túláàsì kọ bí má nìrí ọba lékún dé lẹ́bù yẹn àmọ́ má sọ̀rọ̀ ẹbọ mọ́ má gbẹbọ láàyè má jẹ́ pé wọ́n ní okùnfà lẹ̀kùn àgbákò fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ má jẹ́ ń tẹ̀yìn ọlọ́ni yá ayyuhalladhina amanu in tansurullaha yansurkum wa yuthabbit aqdamakum walladhina kafaru fatta'sa lahum wa adalla a'malahum wa alaykum salam wa rahmatullahi wa barakatuh gbogbo wa ni mo kí ọlọ́ni yá ayyuhalladhina amanu ọlọ́lẹ́yìn olùgbàgbọ́ òdodo ẹ̀yin tẹ́ nígbàgbọ́ sí mi ọlọ́run in tansurullaha yansurkum
Ọlọ́run níbẹ̀ bá rí èmi Ọlọ́run ọba lọ́wọ́ èmi Ọlọ́run ọba náà ó kún yín lọ́wọ́ ẹran Ọlọ́run lọ́wọ́ ẹ̀rẹ̀sìn lọ́wọ́ pẹ̀lú ipò tẹ́ wà ẹ̀sìn ni ẹ fi ràn lọ́wọ́ ẹ gbọ́dọ̀ balance débi wípé àwọn tí kìí ṣe mùsùlùmí mọ̀ wá ní tiwa ni mùsùlùmí ọmọ sọ pé tiwa ni torí pé orúkọ tí ń jẹ́ aláàjì mẹ́nu orúkọ rẹ̀ Isiaq lórúkọ ẹ̀ àwọn tí wọ́n jẹ́ kírísítẹ́nì ọmọ ní tiwa ni àwọn tí wọ́n jẹ́lẹ́bọ ọ̀rán àwọn ológun yè àwọn Ọlọ́bàtálá àwọn Ọlọ́ṣun àwọn ló tún máa sọ pé tiwa ni ẹ wá balance dé level yẹn Ọlọ́run ní yá ayyuhalladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo in tansurullaha yansurkum Ọlọ́run níbẹ̀ bá rẹ̀ mi Ọlọ́run ọba lọ́wọ́ kò sí tí ó tẹ̀lé ju kémi Ọlọ́run náà ràn yín lọ́wọ́ lọ ẹran Ọlọ́run lọ́wọ́ ẹ fi ohun tẹ́ ẹ ní tó kùlù yẹn ohun tára ayé fẹ́ gbọ́ yẹn bẹ́ẹ̀ tí ń ṣe òun náà tẹ́ ń fáwọn èèyàn lẹ́bùn yẹn tẹ́ ẹ ní kí wọ́n máa pè wọlé ń pé ọyá mo fẹ́ ha 50,000 naira lẹ́ni ẹni tó bá kọ́kọ́ pè wọlé ẹ̀yin mùsùlùmí ẹ fẹ́ ha owó ẹ fẹ́ bù àwọn èèyàn lówó lórúkọ wípé Ọlọ́run kẹ́mi mo fẹ́ dúpẹ́ àwọn èèyàn wá pè wọlé mùsùlùmí náà ẹ̀yin tẹ́ jẹ́ pìrìsẹ́ńtà ọ wá ní ọyá ọ fẹ́ gbẹ̀bùn àbí sọ fẹ́ dáṣẹ́tò ni ọya dárúkọ eégún mẹ́ta nílùú àyí tó lóko jù eégún subhanallah mùsùlùmí ẹni tó pè wọlé kó lè bá jẹ owó ọ̀ní kọ́ dárúkọ eégún mẹ́ta nílùú ìtẹ́ wà yí eégún tó lóko jù tọ́hún náà wá ní eégún ìpalùkà eégún ọlọ́rẹ́ eégún nkíní kan kọ̀ wá rántí kẹta mọ́ ní ọ̀rántí eégún kẹta mọ́ owó rẹ ti lọ ọ̀jẹ̀bùn subhanallah nítorí káwọn yóò lè bá jẹ̀bùn wọn lọ lè ha eégún tó burú jù sẹ́yìn jẹ́ ayé Al-Qur'ani sẹ́yìn èló lọ fẹ́ fún wọn tó fẹ́ bàbá gbọ́ wọn jẹ́ 5,000 ẹ̀yẹ wá gba sáré máa bọ̀ wá gbà bọ̀ kí lọ nílẹ̀ náà wọ́n yá wá gba sẹ̀mọ́ kan ẹ̀yìn wà fún 2,000 kún ọ ti sọ ọ́ dẹlẹ́bọ̀ nítorí kíni rántí àná ni síbẹ̀ yìí náà ti bẹ̀rẹ̀ ní sẹ́mọ̀ pé bọ́lọ́hun ti kẹ́yìn tó ní ẹni sẹ́ rántí ó ṣeéṣe bóyá kíkẹ́ tọ́lọ̀ ń kẹ́yìn ní díẹ̀ Ọlọ́run fẹ́ ó ṣeéṣe èèyàn Ọlọ́run akẹ́yìn ó wá sọ yín dolówó díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn Allahu Akbar Ọlọ́run ní yá ayyuhalladhina amanu in tansurullaha yansurkum Ọlọ́run ní ẹ̀rìn mi Ọlọ́run ọba lọ́wọ́ èmi Ọlọ́run ọba lọ́wọ́ rẹ̀ yín lọ́wọ́ ẹ̀sìn ní ẹgbẹ́lẹ́jú gbogbo ń tẹ́ ẹ fẹ́ ní ọ̀rọ̀ ọ̀run oore tẹ́ ń wá ẹ padà rí ẹ ní wálẹ̀ Ọlọ́run wá níwájú yuthabbit aqdamakum èmi Ọlọ́run máa fẹsẹ̀ yín múlẹ̀ sínsínsín lórí oore tí ń bẹ lọ́wọ́ yín ẹ fẹ́ pín rẹ́sì fáwọn èèyàn ẹ fẹ́ pín sẹ̀mú fáwọn èèyàn ẹ wá sórí ètò ẹ wá ní ẹ pè wọlé ẹ pè wọlé mo fẹ́ dúpẹ́ oore mo sì darí umura ni mo fẹ́ dùn àwọn èèyàn nú oore tọ́lọ́run ṣe fẹ́mi náà bí ti náà síta lọ́lọ́run sóore mi fún mi ẹ pè wọlé èèyàn 10 tó bá kọ́kọ́ pè wọlé ẹ ní ẹ̀bùn ńláńlá àwọn èèyàn wá pè wọlé ọ wá ní tó fẹ́ fún wọn òun ni wípé ọyá ẹ dákọ eégún mẹ́ta tó lóko jù ṣùgbọ́n lérí kíni nítorí pé sáfẹ́ balance ẹ fẹ́ káwọn eléégún ọmọ pé tiwọn ni yín o ẹ fẹ́ káwọn olóòsà lọ́mọ pé ẹ kúrò lára wọn bẹ́ẹ̀ bá ń saburú ní kọ̀rọ̀ yàrá ẹ má fi ti yín batẹlómi jẹ ẹ mọ̀ pé bí ń bẹ́ ń lù ń bẹ́ nú àwọn èèyàn kó lè bá gba àpò sẹ̀mó gbogbo eégún tí ń bẹ nílùú yín ní ọlọ́ há sórí gbogbo oríkì eégún ní ọlọ́ há sórí àwọn nǹkan wọ̀nyí mọ̀ tako Islam ẹ lọ wo dáadáa ẹ̀yin èèyàn ẹ lọ study wọn dáadáa àwọn tí wọ́n bá jẹ́ Christian àwọn kì í sábà pèpè ẹbọ tó dé level yẹn yìí pé ọyá ẹ pè wọlé ẹ wá jẹ̀bùn ẹ dákọ eégún 6 tí ń bẹ ládùúgbò yín gbogbo àwọn nǹkan wọ̀nyí Ọlọ́run wá ní wọ́n yuthabbit aqdamakum Ọlọ́run ní bẹ́ẹ̀ bá kún mi lọ́wọ́ bẹ́ẹ̀ bá rìn sí lọ́wọ́ pẹ̀lú ipò tẹ́ wà Ọlọ́run lèmi Ọlọ́run mi ní sọ yín dẹni ẹ̀yìn o ìmọ̀ràn rẹ o fẹ́yìn tẹ́ jẹ́ pìrìsẹ́ńtà ẹ̀yin olóòtú lórí Facebook lórí rédíò Ọlọ́run wá ní walladhina kafaru Ọlọ́run láwọn tí wọ́n jẹ́ káfìrí àwọn ẹlẹ́bọ àwọn tí wọn ò nígbàgbọ́ sọ́lọ́run fata'asa lahum wa adalla a'malahum Ọlọ́run ní kò sí tí wọ́n ó ní Allahu Akbar Ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n wò pé wọ́n lówó yẹn tí wọ́n sì sin lọ́hùn wọ́n jẹ́ káfìrí Ọlọ́run wá ń kẹ́ wọn Ọlọ́run ní fata'asa a'malahum Ọlọ́run ní gbogbo tí wọ́n bá ṣe ègbé ní ọ̀padàdà Allahu Akbar wa adalla a'malahum Ọlọ́run ní sẹ́ wọn ànú ní ọ̀padà gbẹ̀yìn ẹ̀ àwọn ọ̀bọ̀nà bẹ́sìn lójú àyímọ́ àwọn tí ń kírun tí wọ́n níwà rí lọ́wọ́ aláyìn ọkùnrin kanu ẹlẹ́bọ̀lẹ̀ pé o ló fún wa lọ́wọ́ tá a fi kọ́ mọ́sálásí ìwà ní kíni tọ́lọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ pìrìsẹ́ńtà yẹn ìmọ̀ dàrú mọ́ wọn lójú ìwà làwọn máa fi jọ́ọ̀dì ẹ̀ má jẹ́ ń tàn òṣùwọ̀n ìgbàgbọ́ bí ọba kún òṣùwọ̀n sẹ́ẹ̀rí ẹni òní débì kan ìgbàgbọ́ òun gẹ́gẹ́ ní foundation fún ìwà òun gẹ́gẹ́ ní foundation fún ìwà
ìwà ìlágbájá o Ọlọ́run ní wọ́n yóò sábẹ́tì aqdamakum Ọlọ́run ní bẹ́ẹ̀ bá ràn mí lọ́wọ́ èmi Ọlọ́run mọ̀ yín dúró lórí ẹ̀sìn walladina kafaru Ọlọ́run ní gbogbo àwọn tẹ́rí tí wọ́n ń ṣe gáfìrí sẹ́mi Ọlọ́run tí wọ́n kírun tí wọ́n gbọ́lọ́run gbọ́ yẹn Ọlọ́run ní fata'asa lahum Ọlọ́run ní ègbé kọ́ máa jẹ́ tiwọn wa adalla a'malahum gbogbo sẹ́ẹ̀rẹ̀ tẹ́ ń wò pé sẹ́ẹ̀rẹ̀ ní wọ́n ń ṣe lófò ni kò lákàntì fún lálẹ́ kíyámà ẹ̀yin tẹ́jẹ́ pìrìsẹ́ńtà ara yẹn ń fẹ́ mi o ara yẹn tí wọ́n ń fẹ́ mi yìí àmọ́jẹ́ ń tẹ́ lọ́wọ́ wọn lọ́wọ́ àtòrí ẹ̀dẹ́lẹ́bọ làwọn kan wà ní àwọn fẹ́ polówó ọjọ́ ọ̀sà tí wọ́n láwọn ẹ̀ máa gbé polówó bọ̀ kí wọ́n sá ti sanwó fún yín ẹ̀ pàdé pẹ̀lú Ọlọ́run kẹ́ máa bá wọn yẹn polówó egún ẹ̀yin mùsùlùmí kì í ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láwọn ìlú mi táwa mọ̀ ẹgbẹ́ yẹn wá títí ẹgbẹ́ àwọn onífáwórí ètò ẹgbẹ́ wọ́n dẹ́tulẹ̀ àdìyá ni wọ́n fẹ́ sọ yín dọ̀tá Ọlọ́run ẹja síra wa lọ́kàn ta ló ní ẹ máa lù yẹn pọ́npọ́ ta ló ní ọ̀pàdé jọ́nà lọ́nà kan fọ́ létí ẹnìkan ò ní ọgbógun tẹnìkan àmọ́ lakum dinukum waliya din kí láǹfààní ìrun tẹ́ǹkì ẹ sì láwọn àfáà lẹ́gbẹ̀ẹ́ torí ẹ máa gbá àwọn àfáà náà wá àmọ́ gbà táwọn àfáà yìí náà jọ́ tọ́ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ńlẹ̀ Yorùbá ń bí ọ̀pọ̀lọpọ̀ wọn lẹ́lẹ́bọ̀ àwọn àfáà àwọn tí wọ́n jọ ń sàṣepọ̀ ẹlẹ́bọ̀ làwọn náà ní òjẹ́ ká tẹ́nìkan bá wá jáde níbi kan tí bá wá ń sòdodo fún wọn pé ẹlẹ́bọ̀ lẹ́lẹ́yìn ọba wọn yín àwọn àfọ́ ọ̀tọ̀ Ọlọ́run táwọn sọmọ wọn ni ẹ má dá lóhùn kò gbádùn ní o ọfà gbóyó ní o ẹ̀yin máa bá ti yín lọ bàbá ẹni táyé bá yẹ lọ ń ọ̀yẹ ẹ wo ẹ jẹ pẹlẹbẹ yàrá kìyàmà ẹ jẹ́ wọn máa tàn yín Ọlọ́run ní innal ladina kafaru Ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn káfìrí àwọn tí wọ́n ò sin lọ́hun min alil kitabi nínú àwọn tí wọ́n jẹ́ Christian wal mushrikin àtàwọn ẹlẹ́bọ Ọlọ́run ní finnari jahannama khalidina fiha Allah akbar Ọlọ́run ní innal ladina kafaru àwọn tí wọ́n jẹ́ káfìrí hánrán ní bàbá ẹlẹ́bọ tí ń gún sí ọ̀sẹ̀ ògùn owó fáwọn èèyàn ẹni tí ń gún sí ògùn owó fáwọn èèyàn náà fi ń ṣe ni ẹyẹ àkàlà ni eré ọ̀sìn ni ẹbọ mọ́ ni bẹ̀rẹ̀ orí odó bẹ̀rẹ̀ orí igi kálọ̀ wẹ̀ lódò ní òhò gbogbo àwọn nǹkan wọ̀nyí Ọlọ́run ní innal ladina kafaru àwọn tí wọ́n jẹ́ káfìrí min alil kitabi nínú àwọn tá a fún ní tírà àwọn Christian àwọn Yahudi wal mushrikina àtàwọn ẹlẹ́bọ hánrán fi nari jahannama khalidina fiha Ọlọ́run ní náà dúró de wọn iná tí wọ́n sì wọ̀ iná gbére ni ọmọ náà lọ́lọ́run pè wọ́n àyèmáyà àfà àtàbánú náà àyèmáyà àwọn wòlíì tàbá lálẹ́ jẹ́ náà àìgbádùn lọ́kọlù ọ́ ìgbàgbọ́ mùsùlùmí lọ sọ́dí nǹkan kékeré kéèyàn gbọ́lọ́n lẹ́yọ̀ kan bí ẹ bá ti gbọ́lọ́n ní mẹ́ta gbogbo tó bá wò lè máa ṣe ojú níwà pẹ̀lẹ́ ni o ẹ bá àánú dọ́dọ̀ rẹ̀ yóò máa ṣe yín láàánú ni o ayé ni ó ti gbẹ̀sẹ̀ ẹ̀ ń kú báyìí wọ adalla amalahum Ọlọ́run ní sẹ́ẹ̀rì òní kò ní wá sínú Ọlọ́run ní ulaika hum sharrul bariyat ẹgbáyà yìí dáadáa Ọlọ́run ní Allahu akbar Ọlọ́run wal mushrikina àwọn ẹlẹ́bọ fi nari jahannama khalidina fiha Ọlọ́run ní iná gbére ni wọ́n padà wọ̀ Ọlọ́run wá ní iná tí wọ́n wọ̀ yìí sẹ́rí ń bẹ́ẹ̀ àwọn mùsùlùmí ó kírun ọgbọ́lọ́wọ́n bá gbọ́ kò ṣẹbọ pẹ̀lú Ọlọ́run àmẹ́nu rẹ̀ òdìlẹ̀ àfàìrílà ìsọ yóò máa pè gèèyàn inú bọ́bá rórí olóore inú rẹ̀ ó máa bí tí ó bá ní sẹ́ẹ̀rẹ̀ míì tó lè pa gbogbo eléyìí rẹ̀ òun náà wọ̀ ná Ọlọ́run padà wá yọ kúò yóò tún wá wà lè Jánnà yóò lọ sáfù punishment yẹn nínú iná ṣẹ́jú kan ọlọ́mọdé ń bá wọn wọ̀ Ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ Christian yìí àtàwọn ẹlẹ́bọ yìí Ọlọ́run ní ulaika hum sharrul bariyat Ọlọ́run ní ẹ̀dá burúkú ni wọ́n ẹ̀yìn èèyàn wá ń yí ọ̀rọ̀ Ọlọ́run padà Joshua máa da léyìn o Ọlọ́run lẹ́dà abú ni Ọlọ́run ló wí bẹ́ẹ̀ àìsìn míhun àìmèmí Ọlọ́run lọ́kàn bí tí ń fáwọn èèyàn ló ń jẹ lọ́fẹ̀ẹ́ hùn tí ń ra àwọn èèyàn lọ́wọ́ hùn tẹ́ bá bẹ́kún dọ́dọ̀ rẹ̀ tí ọ̀rẹ́ yín lẹ́kùn Ọlọ́run lẹ́ni ibi ni lọ́dọ̀ èmi Ọlọ́run ẹni tí ọkà mi kún oore tí ń ṣe àìgbèmí Ọlọ́run ọba gbọ́n yín sóore fún ọ ní nǹkan sóore fún ọ pé wọ́n fẹ́ kọ́ dẹrù àbí kọ́ jẹ pé njọ́ tí ìdààmú bá dé tó náà bá bá ọ kọ́ lè ràn lọ́wọ́ ẹni tí ọ̀gbọ́ Ọlọ́run ọba gbọ́ ẹni tí ọ̀gbọ́jọ́ kan yìí gbọ́ Ọlọ́run ní ulaika hum sharrul bariyat Ọlọ́run ní gbogbo àwọn ẹlẹ́bọ gbogbo àwọn tí wọ́n bá jẹ́ alul kitab àwọn tí Ọlọ́run bá fún níwèé tí mo fún ní tírà àwọn Yahudi àwọn Júù Ọlọ́run ní sharrul bariyat Ọlọ́run lẹ́ni ibi ni wọ́n àwọn lè yan bújù láyé tẹ́ bá fẹ́ qualify èèyàn wípé ta ló ta Ọlọ́run lórí ilẹ̀ gbogbo ẹni tí ó bá sin Ọlọ́run lọ́kàn ni kò bá wá jó níwá pẹ̀lẹ́ o kò bá máa bọ́ yín lóúnjẹ o kò bá jẹ́ pé òní sanwó school fees ẹ Ọlọ́run lẹ́ni ibi ni níwájú èmi Ọlọ́run kọ̀ọ̀kan ọ́
ó wá jẹ́ ó sì wá ṣeéṣe kó jẹ́ pé mùsùlùmí ni wá ń gbé àwọn tí kì í ṣe mùsùlùmí orí Facebook ìpé ọyá ìjọ ní ìsọjí yín kù àá sì ìsọjí wa ìwọ mùsùlùmí àwọn àfá ọ̀tọ̀ Ọlọ́run lẹ ń bá ṣe tí wọ́n jí ẹ mọ́ nítorí tí wọ́n gbà lọ́wọ́ yín wọ́n wá fẹ́ sọ yín dolórí ibú àbí ẹ̀yin pìrìsẹ́ńtà ẹ̀ sì tà padà kẹ́ yí padà èló lẹ́ni gan tẹ́ fẹ́ sọ àwọn èèyàn dẹ́lẹ́bọ̀ nítorí pé ẹ fẹ́ fún wọn ń sẹ̀mú àbí ẹ fẹ́ fún wọn 2,000 naira ọyá sáré máa bọ̀ ẹ wo ọ̀nà tó ti wá ẹ wo iye tó fi wọkọ̀ wá ẹ wo iye tẹ́ fún lẹ́yìn pẹ́ tó wá fún lówó ẹ ti bàbá bó ẹ̀ jẹ́ Ọlọ́run fúnra ẹ̀ ó sì so yín lọ́sọ̀ọ́ gẹ́gẹ́ bí Èṣù náà ti sọ wípé gbogbo ohun tóun fi da ẹ̀sìn rú Ọlọ́run òun ó ṣe lọ́sọ̀ọ́ fẹ́yìn ọmọ ànábì Ádámà ó so yín ọmọ aráyé fẹ́ gbọ́ ohun tó kí ohun ẹ̀dọ̀ kí ohun tó tún ní ẹ̀kọ́ ẹ̀ka àárọ̀ lílé ń bí o gbogbo ẹ̀yin àwọn ohun tó yẹ pé táyìn jọba ń gbọ́ inú yóò sì máa dùn àfà àwọn yóò wá fall in love nínú yín wọ́n sì ẹ̀sì sọ wọ́n dẹ̀lẹ́bọ kí ló dé ẹbẹ̀rù Ọlọ́run ìṣẹ́ nítorí wípé ẹ fẹ́ dá láwùjọ Yorùbá kún lè bá àmì tí wọ́n bá ń kàtà wípé lágbájá àwọn nínú ẹni tí ọ̀dá wà láàlẹ̀ nínú ẹni tó jẹ́ pé mùsùlùmí wo lọ gbẹ̀sìn yìí tó máa lọ gbógun tẹnìkan bẹ́ẹ̀ lọ́nà ní innamal mu'minuna alladhina idha zukira Allahu wajilat qulubuhum wa idha tuliyat alayhim ayatuhu zadatuhum imanan wa ala rabbihim yatawakkalun Ọlọ́ni innamal mu'minuna Ọlọ́ni gbogbo àwọn mùsùlùmí àwọn ẹni rere àwọn onígbàgbọ́ òdodo alladhina idha zukira Allah Ọlọ́run àwọn tó jẹ́ pé idha zukira Allah àwọn tó jẹ́ pé tá bá rántí Ọlọ́run fún wọn báyìí tẹ́ bá ń ka Al-Qur'ani fún wọn tẹ́ bá sọ pé ẹ̀gbọ́n t'Ọlọ́run bá ń wí kódà kẹ́ máa padà rẹ̀ Ọlọ́run wajilat qulubuhum ẹ̀mí wọn sì máa yọ́ máa gbàrèrè ọkàn wọn sì máa ara ẹ̀mí wọn pa sófo báyìí àwọn tó pété bá ń ka Al-Qur'ani fún wọn tẹ́ bá ní ẹ̀gbọ́n t'Ọlọ́run bá wí bọ́lọ̀ ti wíre wajilat qulubuhum Ọlọ́run ní ọkàn wọn nú ẹ̀mí wọn yóò sì ìwárìrì yóò sì máa mú ẹ̀mí wọn Ọlọ́run wọn ni wọ́n yìí sáà tó lè yẹ́tẹ̀ àlẹ́yìn ayatuhu Ọlọ́run ní bẹ́ẹ̀ bá ń ka Al-Qur'ani fáwọn èèyàn lẹ́ni ẹ̀yin èèyàn ọ̀pọ̀lọpọ̀ wọn wá àsítọ́pọ̀lọpọ̀ ń gbọ́ lónìí entertainment ni àwọn èèyàn wọ́n ń gbọ́ wọn ò sí lọ àìwí ò sí àìgbọ́ bùṣe agbọ̀mọ̀ agbálòkù tí ó jẹ ká agbọ̀mọ̀ agbálòkù tí ó jẹ ká àìwí ò sí àìgbọ́ bùṣe àìwí ò sí o àìgbọ́ bùṣe agbọ̀mọ̀ agbálòkù tí ó jẹ ká agbọ̀mọ̀ agbálòkù tí ó jẹ ká àìmọye àwọn ọ̀rọ̀ tá a máa ń gbé jáde yìí ìmí máa bá wa náà wí ẹ̀rí ọkàn máa wá já wa náà níjọ́ táwọn bá fẹ́ ṣe nǹkan míì tó fẹ́ ta pẹ̀sẹ̀ pé ní táwọn sọ fara ayé pé kódà wọn gbọ́dọ̀ bá wa ń di kíní yìí sẹ́ẹ̀rí bá àti ń gbọ́ táwa náà ń lóhun ẹ̀yin táyìn náà ń gbọ́ ẹ má máa sọ entertainment kálukú ẹlòmíì ní dátà lórí fóònù ẹ̀ dépò pé yóò gbọ́ léyìí yóò gbé léyìí yóò máa wo ta ní wíìn níbi kíni níbi ọ̀rọ̀ ẹ̀sìn àfẹ́ eléyìí ti fẹ́ léyìí lésì eléyìí náà ti tó fẹ́ léyìí lésì ẹnu àfá yìí mú gan o ọmọ tatara má jẹ́ ń tàn ọ́ Facebook ò ní sọmídé lérí igbó o íńtánẹ́ẹ̀tì ò ní sọmídé ní àgbákò íńtánẹ́ẹ̀tì ò ní sọmídé ọmọ náà bàbá ń gbọ́rọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ni bàbá mi kọ́kọ́ ohun Kùránì ilé bàbá mi o wàláhì kìí ṣe ilé bàbá mi kọ́ ni wọ́n ti tẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ni o bọ́ọ̀ ti ń gbọ́ yìí náà ọmọ mú yìí tó bá Ọlọ́run àwọn ẹni rẹ̀ innamal mu'minuna alladhina idha zukira Allah Ọlọ́run ní gbogbo àwọn ẹni rẹ̀ tẹ́ ẹ bá ń ka ọ̀rọ̀ Ọlọ́run fún wọn pé ẹ̀gbọ́n tá Nábì wí ẹ̀gbọ́n tá Al-Qur'ani wí wajilat qulubuhum Ọlọ́run ní ọkàn wọn sì máa wá ìwárìrì ó sì máa mú ọkàn wọn bí bàtẹ́mi wọn fẹ́ bọ́ pé sí pé tá a bá kú láyé ń tà lè bá pàdé nì Ọlọ́run wọn ni wọ́n yìí zá tún lè yẹ́ tí alayhi ayatuhu Ọlọ́run ní bẹ́ẹ̀ bá ń ka Al-Qur'ani fún wọn sadatuhum imanan ìgbàgbọ́ wọn sì máa lékún wípé Allah yìí tí ń ṣe ní wọn lọ dá alhamdulillah tó sinmi lẹ́ni eré yìí tí ń ṣe ní tí ọ̀dá ọlọ́mọ́mọ́ jẹ́ ń ṣe mọ̀ lẹ́ni bí tí ti ń bọ̀ bàbá wa kan àgbàlagbà ni wọ́n bàbá wa yìí wọ́n sọ fún mi wípé ọmọ mi mo nínà nǹkan mẹ́ta ń bẹ tí ń ṣe lọ́sẹ̀ yìí mo jáwọ́ ń bẹ̀yìn tó ṣe mọ́ tí fi lọ lè bọ́ lóhùn bàbá kíni bàbá wa kà nǹkan mẹ́ta ìta náà mo ní kíni bàbá wa kà jama wọn kà nǹkan méjì tó lágbára tí mi ní sọ wọ́n wá fi kan gbẹ̀yìn mo ní kíni gbẹ̀yìn wọ́n ní àgúnmu ni wọ́n ní ìta àgúnmu fáwọn èèyàn yìí sì máa gbé fáwọn èèyàn kí wọ́n kiri káàkiri
wọ́n ní kọ́dà yìí tí wọ́n kiri káàkiri ní lọ́sẹ̀ yìí 70,000 naira ni wọ́n mú wálé àwọn ń tà ń bẹ̀ àmọ́ àwọn àrò lẹ́mi wípé agúnmu yìí ń dí àwọn lọ́wọ́ Al-Qur'ani ní kíkà àwọn ò ní táwọn gbé dání tẹ́lẹ̀ ní táwọn bá agúnmu àwọn ti gbowó lọ́wọ́ àwọn ti tà á fún. ẹni tó ń pè mí wọlé lórí WhatsApp kan yẹn ẹ ní sùúrù fún mi ẹ jọ̀ọ́ ṣètìgbọ́ ẹ ní sùúrù fún mi bẹ́ẹ̀ tí ń pè wọlé yẹn ẹni ti pé the same phone tí ń lò tí fi ń ṣe program lọ́wọ́lọ́wọ́ báyìí náà ni ẹ ń pè sí àfi tó bá jẹ́ wípé ẹ bá mà ló kù àmọ́ tẹ́ bá mà ẹ jọ̀ọ́ ẹ ní sùúrù fún mi yìí ní gba WhatsApp call wọlé direct call ni màá gbà wọlé tí n bá ti ṣe tán pẹ̀lú nọ́mbà 08033537107 torí pé mangiribi náà ń wọlé bọ̀ nìyẹn ọlọ́run ní sáadẹ́tùn imanen ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n bá nígbàgbọ́ pẹ̀lú èmi ọlọ́run ìgbàgbọ́ wọn ó sì lékún ní ọkàn ẹ má jẹ́ ń tẹ̀yìn bàbá wa yìí mo bá wọn sọ̀rọ̀ títí mo ní àgúnmu títà ìwòsàn ni kò dí i lọ́wọ́ bàbá ní ọmọ mi ń dí mi lọ́wọ́ ń gbà mí ló jẹ́bọ̀ ti gbọ́ mi yé yìí nígbà tí ìtàgùn mi tẹ́lẹ̀ bí ọ̀pá mi mo fẹ́ pa á tí mo fẹ́ wò bóyá ọlọ́run yóò fẹ́ bí pa mí subhanallah aláàlí nífa ọ̀nà aláàlí bàbá ní àwọn kémi mi ní kí wọ́n lè rí rédíò kí wọ́n lọ polówó pé àgúnmudé kí wọ́n sọ mí di bàbá alágúnmu rárá o mo tó lórí ń tọ́ da nìyẹn o mo lọ́wọ́ lọ́rùn títí tí mo fi kú oúnjẹ láìpẹ́ yìí ẹni sùúrù fún mi náà ẹ má jẹ́ tẹ̀yìn ọlọ́run wá ní gbogbo ẹni tí bá ń gbọ́dọ̀ èmi ọlọ́run tí ìgbàgbọ́ bá ń lékún ní ẹ̀mí ẹ̀ àwọn olùgbàgbọ́ òdodo àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́run wọn ni wọ́n ala rabbihim yatawakkalun irú àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo tẹ́ǹsì wá sí fún tí wá sí òsùn wọn tí wọ́n sì mú yìí tó eléyìí bá mi wí eléyìí yáhùn eléyìí tí ń ṣe ìwọ́n lọ́dà wọ́n lé eléyìí ọ̀dà kí n mú kú ọ̀wá ń gbọ́ wá sí ojoojúmọ́ ọ̀wá lékún níwà ìtọ́ ń wí látànábọ̀ náà lọ tó ń wí dòní ẹ má dá àwọn àfáà ń lò àwọn náà ń sóògùn ọlọ́run ló mọ iye gbẹ́rẹ́ tí wọ́n ti sí nítorí ẹ̀ bá ti jẹ tẹ́lẹ̀ ẹ̀kùn ló jẹ́ wọ́n máa wí tí wọ́n wí wọ́n múra ntọ́kan ọlọ́run ni pé bọ́ọ̀ bá ń ṣe tí ọ̀dà bọ̀ tọ́ ń ṣe tí ọ̀dà bọ̀ bọ́ọ̀ bá ti lọ jáwọ́ ń bẹ̀ inna Allaha ghafurur rahim ọlọ́run mi ọlọ́run ọba aláforíjì ni mi ọba oníkẹ́ ni mi tànátọ̀ ṣeun bọ́ bá wèmí ọlọ́run yìí ní wú bẹ̀ mọ́ àmọ́ kẹ́yìn àyìnbáyé táwọn náà ti jẹ́ dé torí tí yorùbá máa fi tara wọn nù má dá wọn àfa ńlọ́wọ́ èyí tí wọ́n jẹ tẹ́lẹ̀ ẹkùn bọ́ọ̀ bá fara wé wọn ṣeré ẹ lófò bàbá ń wọ́rọ̀ tó le báyìí pé ẹ di ọmọ lọ́run ẹlòmíì wà kọ́mẹ́ǹtì mo fọlọ́run sọ́lọ́rọ̀ rẹ tí ń fogun ogun ọ̀gẹ̀dẹ̀ pò pẹ́ àníyàn rí ọ̀dá sí mi náà ni mo fọlọ́run sọ́lọ́rọ̀ rẹ o tí ń fogun ọ̀gẹ̀dẹ̀ gbọ̀ pẹ́ ẹ wà rẹ lómi ẹ wà rí wípé ìwọ tó ń kọ́mẹ́ǹtì yìí ọ̀ ṣe fídíò kan jáde rí tó fi lè sọ pé ní ẹ kàn wá rí pé ìwọ tó ń jayé ọ̀rọ̀ ẹ̀sìn kàn ọ́ ni tá a bá wá ń sọ yìí tó kàn wá sọ yẹ kó o dá sí bẹ́ẹ̀ lọ́lọ́ ní gbogbo àwọn tó ń wá kàkalẹ̀ yìí àwọn tí wọ́n ń gbọ́ wá sí tí wọ́n ń tẹ̀lé tí bẹ́ẹ̀ lọ́lọ́ lékún lọ́kàn wọn ọlọ́wọ́n ní alladhina yuqimuna salata àwọn ló ń fẹ́ kún ó kírun ẹni tí ò nígbàgbọ́ gbọ́dọ̀ kírun gbogbo ẹ̀yin tẹ́ ẹ dà á pọ̀ tẹ́ bàbá pè yín ní Christian dédé ni ẹ dà á pọ̀ títí ìkan nínú àwọn tí wọ́n dólórí ní Nàìjíríà wa ń bí tó jẹ́ Christian ẹ̀yin mùsùlùmí ẹ sì wé láwàní fún ẹ wé láwàní fún bí bàbá àdínní àbálájì jẹ ni wọ́n fi jẹ ni ẹni tí kì í ṣe mùsùlùmí ẹwà wúlá wà ní fún ọlọ́ni alladhina yuqimuna salata làwọn tí ń kírun irun kọ́ ló ṣáájú o ẹlòmíì wúra rẹ̀ mùsùlùmí torí pé òun kírun tí àwọn ẹ̀rí mi mọ́sálásí àwọn ní gèfèrí ni mí gèfèrí ni ó yé sí mùsùlùmí ọlọ́wọ́n wa mimma razaqnahum yunfiqun lẹ́yìn pé tí wọ́n ń kírun nítorí wọ́n ní nítorí wọ́n ná sójú ọ̀nà ọlọ́run ìgbàgbọ́ ní ṣáájú òun bọ́ ọba kírun oríire ọba àdálu gbígbàgbọ́ ọkàn rẹ̀ tó bá ṣiṣẹ́ déédéé ìgbàgbọ́ tí jọ́ọ̀nù ní ọ̀ní lérè ẹ̀ ọ̀ní bambi tí ọ̀dà kí láǹfààní ẹlòmíì àwọn Christian ibẹ̀ náà Christian yìí mẹ́ta náà lọ́lọ́run tiẹ̀ ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ yìí tẹ́jẹ́ pìrìsẹ́ńtà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tẹ́ ń sásábẹ́ wọn ipò tẹ́ fi wọ́n sí nípò ọlọ́run bàbá àfáà mi ò ẹ̀kú ètò lájọ́ tẹ́tí ní kí n máa lọ nìkan ti ń dá sí alájọ tẹ̀tẹ̀ ní máa lọ nìkan tí ń dá sí bàbá mo fẹ́ ká òsì lẹ́ńsẹ̀ gbogbo yà àfáà tẹ̀ ń nádọ̀ wọn gbogbo àwọn àfáà tẹ̀ ń lọ́dọ̀ wọn yìí ẹ̀ ní dọ́dọ̀ àfáà rẹ̀ kan kọ́ sọ fún yín pé ń tẹ̀ ń ṣe yìí dá ọlọ́wọ́ ní gbogbo àwọn tí wọ́n nígbàgbọ́ tó yẹn dú tí wọ́n ń kírun ulaika humul mu'minuna haqqan ọlọ́wọ́ láwọn gẹ́gẹ́ ní mùsùlùmí gidi o sẹ́ni gbogbo àwọn tí ń kírun tí wọ́n nígbàgbọ́ gidi o àfáà
àṣírí ọ̀pọ̀lọpọ̀ ní àtàṣírí bá tú lálẹ́ kìí àmàlẹ́ tó mọ̀ wípé tọ́ gbogbo owó tó ń há fáwọn èèyàn ọ̀nà tó ti ń rí rèé ọ̀yẹ́ ti ẹ̀ sí olóríire rárá nítorí pé ẹ̀ máa ń fáwọn èèyàn lówó ẹ̀ wá ń da gbogbo ẹ̀ pọ̀ lórí Facebook àwọn èèyàn àmọ́bí tí wọ́n tò yín sí mọ́ bọ́bá tó wọ́n á yá ẹ̀yin tẹ́gbẹ́ àwọn onífáwá tí wọ́n lọ́ǹchì ìwé fún àwọn lórí pílátífọ́ọ̀mù yín ẹgbẹ́ àwọn kírísítẹ̀n wọn wá ń polówó ìsọjí ẹ̀yin náà tẹ̀sán ni afẹ́ káwọn èèyàn lọ́mọ́ká o a sì gba Dubai darí abẹ́ lọ múra ẹ̀yin tẹ́ bá fẹ́ lọ múra ẹ̀yin ìwọ kan náà ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ nígbà ẹ̀yin pìrìsẹ́ńtà yìí ohun tẹ́ níyẹn ẹ fi ràn Islam lọ́wọ́ ẹ fi gbé Islam lárugẹ gbogbo owó tẹ́ ń rí tẹ́ ń gbà wọlé yẹn Islam ni ẹ fi kún lọ́wọ́ gbogbo à ń fún ní ráìsì yìí níjọ́ nígbà tẹ́ fún wọn ráìsì last month tí wọ́n ti jẹ́ tán ẹni kó polówó ẹbọ kó dárúkọ eégún tí ń bẹ ládùúgbò wọn ní last month ó tún dọ̀sẹ̀ yìí ẹ tún ní ìyìn tó wà kù báyìí nísìnyí pé ọya jẹ́ kí n mọ̀ eégún wo ni wọ́n fẹ́ gbé ní sátidé tí ń bọ̀ dákò èèyàn mẹ́wàá tó fẹ́ ṣe bá dé lọ́dún yìí kí ni tiẹ̀ ebi sì ń pa àwọn fẹ́ jẹ ráìsì gbogbo yóò àfi làákàyè yẹn làákàyè tó yẹ kó máa fi kó àdìsí ànábì sórí tó yẹ kó máa fi hàn Kùránì ní tẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ ní ọmọ lọ fi béèrè ọlọ́run wa ni gbogbo àwọn tí wọ́n bá nígbàgbọ́ tó yanjú ulaika humul mu'minuna haqqan àwọn olùgbà àwọn ni wọ́n jẹ́ mùmínì gidi o lahum darajatun 'inda rabbihim ọlọ́run láwọn ni ipò ń dúró dè ipò ńláńlá dúró dè wọn lóde mi ọlọ́run wa maghfiratun àforíjì mi ọlọ́run dúró dè wọn kódà bí wọ́n bá ní mistake táwọn náà ṣe èèyàn ò lè dáa tán èèyàn ò ní dáadáa tán kó máa kú bí kan ẹ̀dá ò ní dáadáa tán kó máa kú bí kan Rabbul alamin ọba ẹ̀dá ibi mo bá kú sí ọlọ́run tún bẹ̀ sí ibi abá kò sí ọlọ́run tún bẹ̀ sí ọlọ́run ní 'inda rabbihim wa maghfiratun ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n bá dúró déédéé nínú gbàgbọ́ wọ́n dúró déédéé níbi ìwà wọ́n dúró déédéé níbi ìṣe ẹ̀yin náà maintain adjust now ẹ jẹ́ kí Islam wọn hàn nínú sẹ́yìn ẹ máa pílẹ̀ orin elégún ẹ máa gbélégún wá ẹ̀yin sẹ́ni àdúrà ni orí ọlọ́run tó ṣe fún yín ìkẹ́ ọlọ́run tó ṣe fún yín orí ọlọ́run àkọ́kọ́ náà ni wípé subhanallah ọlọ́run wa rizqun kariman ọlọ́run lárísìkì tó yanrantí ń dúró dè yín o ń dúró dè yín lálẹ́ kìyàmá o bẹ́ẹ̀ ọlọ́run ti sọ fún wa pé inna Allah la yanzuru ila suwarikum wa amwalikum walakin yanzuru ila qulubikum wa a'malikum ọlọ́run gbogbo sẹ́ẹ̀rí tẹ́ bá ṣe tẹ́ ń wò pé sẹ́ẹ̀rí ni ọ̀nà tẹ́ gbàgbé gbà tẹ́ ń fáwọn èèyàn ní ráìsì yẹn tẹ́ ń fáwọn èèyàn pé mo ti wá nínú ètò lágbájá ẹ̀bùn tí mo ti jẹ lọ́dún yìí mo jẹ àpò ráìsì mo jẹ àpò sẹ̀mó ọlọ́ni gbogbo tí ń ṣe wọn èmi ọlọ́wọ̀n nígbà lọ́wọ́ rẹ̀ kò ní dé bá dáadáa lálẹ́ kìyàmà walakin yanzuru ila qulubikum kọ́nà wọn tó gbà ní sẹ́ẹ̀rẹ̀ ọlọ́wọ́ wẹ̀ mí ẹ̀wò kí làníyàn tó fi ṣe níwọ̀tọ́ ọ̀yẹ́ ṣe mùsùlùmí ìbá níyàn tó fi ṣe náà ni wípé káwọn èèyàn lè bá mọ̀ pé bá a ti ń gbowó wọlé làwọn náà síta kẹlẹ́ bá a máa gbéṣẹ́ mi wọlé pé ètò wà yí ètò tó dùn gbọ́ngbọ́n èyí sẹ́ni rí ẹ wá da gbogbo ẹ̀ pọ̀ gbogbo àwọn ẹlẹ́bọ lẹ́mọ̀ pọ́nlé lórí pílátífọ́ọ̀mù yín ọlọ́ni wa amalikum walakin yanzuru ila qulubikum wa amalikum ọlọ́run lémi ọlọ́run kí n tó gba sí èèyàn lọ́wọ́ èèyàn yín kọ́kọ́ wò kí là níyàn tó fi ṣe ọ̀nà wo ló gbàgbé gbà bó ló ti ṣe ọ̀nà wo ló gbàgbé gbà bẹ́ẹ̀ ni àdìsí kan wà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní innal abdan èèyàn tẹ́ ń wò yẹn ìjẹ́rúsìn ọlọ́run la yatakallam bil kalimatin min ridwanillah èèyàn ní sọ̀rọ̀ kan kó ṣe déédéé tọ́lọ́run bá fẹ́ kó bọ́ sí àpò yọnú ọlọ́run la yulki llaha balan yarfa'u Allahu bihi darajatin ọlọ́run ní tẹ́yìn bá sọ̀rọ̀ tó ṣe déédéé tẹ́yìn ọlọ́run bá fẹ́ pé káì ọ̀rọ̀ yìí ṣe wá ṣe déédéé ẹ̀sìn báyìí ipò tẹ́ntọ̀hún tó lè fàyè mọ iye ọdún lé pé jẹ́ ń gbàwẹ̀ lé jẹ́ máa gbàwẹ̀ jẹ́ máa yan náfìlà kí n lè bá rí pò yìí dé ọ̀rọ̀ rẹ̀ ọjọ́ kan yóò sì gbé yẹn débẹ̀ níwájú ọlọ́run pé lágbájá ẹni ó súnmọ́ mi pẹ́kípẹ́kí ó ti dẹni èmi ọlọ́run lónìí ọ̀rọ̀ rẹ̀ á máa sọ yẹn dẹ́ni rè ọlọ́run wọn ni wà innal abdan dájúdájú ẹjọ́ kílẹ̀ àsìn yìí o gbogbo ẹ̀dá pátápátá la yatakallamu bil kalimatin min sakhatillah èèyàn ní sọ̀rọ̀ tó lè bọ́ sápò bínú ọlọ́run ó sọ̀rọ̀ tó lè mọ́ ọlọ́run bá bínú ọwọ́ ń polú ẹbọ lórúkọ ẹ̀sìn Islam ètò tí wàá yé ẹsẹ̀ tó jàgídíjàgan o àwọn èsà dàlúrú o lọ́wọ́ ń polú ẹbọ ọ jẹ pẹgẹdẹ yàrá kìyàmà àwọn tí wà àwọn abẹ́nìkan sọ̀tà abẹ́nìkan sọ̀tẹ̀ abẹ́nìkan segínìkan àwọn mùsùlùmí èdè ẹ̀yin mùsùlùmí ẹ̀pẹ̀rẹ̀ ayé lólórin mùsùlùmí ẹ̀pẹ̀rẹ̀ ayé olórin fújì nílànà mùsùlùmí wọ́n pè yín lálàájì ẹ̀ ń lọ Mákà ẹ̀ ń fún sọmọ́rùn ní Mákà bí gbàtẹ́ ń tà wá fù àbí ẹ̀kọ́ tẹ̀sùbá àsọ́rùn gbogbo àwọn
ẹwà ń sè sáré o kò má bàa wáyé asán má dúró o ayé kan ò dúró asán sáré o kò má bàa sáré ẹwọ̀rọ̀ yẹn ṣé kápẹ́ntà lẹ́ni kó lọ múra sí ni àbí tẹ́lọ̀ sáré o kò má bàa wáyé asán má dúró o ayé gan ò dúró asán irú àwọn ọ̀rọ̀ burúkú wọ̀nyí ẹ̀pẹ̀rẹ̀ ayé ní mùsùlùmí wọ́n ń pè yín lálàájì ìyá mi ìbá yín o ìyá mi ìbá ìyálàyà rẹ̀ wò ìyálàyà rẹ̀ wò. ọlọ́run ní wa inna al-abda la yatakallamu bil kalimati min sakhati Allah la yulqi Allaha balan yahwi biha fi jahannam. ọlọ́run ní bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ téèyàn sọ látàyè kò tí ì kú èyí ó sì sọ̀rọ̀ yóò sì ṣe déédéé bínú ọlọ́run sì ní ẹ bá mi dùn sí náà látòní lọ ó ti dọ́mọ náà. sáré o kò má bàa wáyé asán má dúró o ayé gan ò dúró asán àfà kò sí tí wọ́n ń wí mo léèyàn ó ní wàhálà òun kọ́kọ́ fẹ́ sinmi tẹ́lẹ̀ òun fẹ́ jòkó jẹkẹtẹ pé kóun máa ń tọ́lọ̀ ń bá ṣe amóni tó ń gbọ́ yìí àwọn ni wọ́n ti jáun sí o òun sáré kú ni ẹnìkan ló ń bẹ̀ fún mi àwọn yóò máa bá wọn Tuesday ìtàwọn fẹ́ wí kàn àwọn ọ̀sọ́ pé kẹ́ máa so ogun o ìtí wọ́n wí nù tọ́lẹ́lẹ́bọ̀ làwọn náà ìbáwọn náà ni wọ́n padà ń kọrin ìyá àwọn fún ládó mẹ́ta kí lọ́ọ́ fà dó ṣe olè kí lọ́ọ́ fà dó ṣe ń bó lè nílò àdó ìyá àwọn ìyá wọn ń gbàdó mẹ́ta ọmọ yín lòun ọmọ ayé gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ wà fẹ́ gbèrú ju wọlé ẹ wà kọ́kọ́ ṣe a'udhu billahi minash shaitanir rajim ẹ kọ́kọ́ ṣe a'udhu billahi àwọn yóò rò pé mùsùlùmí ni bẹ́ẹ̀ lọ́lọ́ ní man amana billahi wal yawmil akhir wa amilan salihan ọlọ́run ní gbogbo ẹni tó bá ní gbàgbọ́ pẹ̀lú èmi ọlọ́run iṣẹ́ rẹ̀ ni ó máa ṣe o ìgbàgbọ́ ọlọ́run ibi tí mo fọlọ́run bá mi sí ní ibà lọ́ọ̀ wá níwà rẹ̀ lọ́ọ̀ níwà mùsùlùmí ẹ̀ wá ń jayé lábẹ́ ẹ̀sìn ẹ̀yìn pìrìsẹ́ńtà ẹ̀ wá ràn sílámù lọ́wọ́ ẹ jẹ́ ràn sílámù lọ́wọ́ pẹ̀lú ìtẹ́ni mo fààyè béèrè lẹ̀ báyìí bàbá fẹ́ pè wọlé nọ́mbà tá a pè sí o ní 080 33 53 7107 ẹ̀yin àdó ìyá àgbà ìwọ mùsùlùmí ẹ̀yin àdó ìyá àgbà àdó mẹ́tàlá àdó ìyá rẹ̀ wo ọ̀rọ̀ burúkú lẹ́nu mùsùlùmí àdó mẹ́tàlá àdó ìyá rẹ̀ wo ẹ fẹ́ gbàgbà àwọn mùsùlùmí jẹ́ lórúkọ ẹ̀sìn Islam àwọn ìwà mọ̀bí tí wọ́n tò yín sí ìyẹn ló bí ìgbà tí àfà Saheed Shittu dákọ̀ Alhaji Wasiu Ayinde èmi ò tiẹ̀ tí wo fídíò yẹn náà torí pé fídíò àfà Saheed lèmi wò mọ́ ní akílẹ̀ Alhaji Wasiu Ayinde ṣe tẹ́ fi sọ̀rọ̀ báyìí ó ní wọ́n ní wọ́n fi joyè níbi kan mi tí mo yẹ tán ni wọ́n fi jẹ wọ́n máa fi mùsùlùmí ẹni tó ń jókòó mùsùlùmí tí ń kílèmù pé mùsùlùmí ni wọ́n máa fi jẹ pé Ààrẹ Ọ̀nà Kakanfò àti ìnáwó fẹ́ bá débẹ̀ ọ̀nà kí ni mí ni ẹ̀ in tó bá bẹ́sẹ̀ mu ọ̀bọ̀rọ̀ bala káyè mu kò nídìí kẹsẹ̀ máa sọ pé kẹ́ àfi wọ́n ṣe gbọ́dọ̀ ó láwọn bá ti máa ó láwọn oyè tó ẹ lè comment kẹjẹ́ kí n mọ àwọn orúkọ táyé tó máa fáwọn èèyàn tó ṣe tẹ́ ẹ̀ máa wá díẹ̀ pé kí ni mí ni oyè yìí gan kí ni mí ni ẹ̀ wọ́n fi mùsùlùmí olúwo apènà mùsùlùmí tí ń lọ Mákà tí ń lọ mọ́ráńgbà tó wù afẹ́fẹ́ oyè dá lọ́lá àwọn lápènà ní nǹkan bí ọ̀sẹ̀ mẹ́ta sí mẹ́rin sẹ́yìn àwọn kan pa àwọn kan joyè Yorùbá náà ni wọ́n wá pín oyè yẹn yẹlẹyẹlẹ olúwo ìkànlápẹ̀nà ìkànnìyà àbíyé ṣé wọ́n lọ ń bí ọkọ mọ́ oyè ní bọ́lọ̀ ń ló lọ mọ́ ìwọ lọ lóyún ìwọ lọ fún lóyún bọ́lọ̀ ń ló lóyún Máyégún wọ́n lè Máyégún of Yorùbá land tọ́ Máyégún a ṣàlàyé tí jẹ́ Máyégún bọ́yọ́ kọ́ ní tiẹ̀ kó jẹ́ part 1 ẹ̀wọ́n jà pé Alhaji Wasiu Ayinde ní wàá jẹ́ part 2 ọ̀rọ̀ Máyégún kí ni mí ni Máyégún gangan Máyégún bẹ́ẹ̀ túsẹ̀ pé tí wọ́n mìíràn nílẹ̀ Yorùbá ní jẹ́ Máyégún lẹni tí ọ̀fẹ́ jẹ́ ẹni tí ọ̀jẹ́ kíjà ó wáyé ń bì kan kò sí lọ́wọ́ ẹ̀dá kan jọ̀wọ́ Ọlọ́run lọ ẹ̀ sì lè Máyégún lérí ẹbọ àfi lórí Islam ọ̀dà bẹ́ẹ̀ bá wá ní oyè yìí ṣe dédé ẹ̀sìn ọ̀nà wo lẹ́gbẹ́ ìgbà tí wọ́n fi wúyè kí ni ewé àkókò ní í ṣe pẹ̀lú kí mùsùlùmí kí wọ́n fi mùsùlùmí joyè ẹ̀rọ pásá Yorùbá léwé àkókò àbí ẹbọ mọ́ ní wọ́n efe wékéwé joyè lẹ́yìn ewé àkókò máa pẹ́ bọ́ ni ṣírìkù billah ìṣẹ́bọ̀ pẹ̀lú Ọlọ́run mọ́ ni mùsùlùmí wá fẹ́ fi mùsùlùmí joyè wọ́n wá kí ewé bọ̀ lóye wọ́n kí ewé bọ̀ lérí wọ́n kí ewé bọ̀ kí ni ìtumọ̀ ẹ̀ wọ́n wá sí wọ́n ní ọya ẹ̀sí gbà kan wò
igbó oyin ni ti yọ̀rẹ́ tí ó ti dẹ́bọ bẹ́ẹ̀ bá túsì ẹ̀tẹ́ ní Máyégún tí wọ́n fi jẹ yẹn kì í so yẹ ẹbọ ni akọgun ẹbí mi léèrè kí ni túmọ̀ akọgun kí wọ́n fi yẹn joyè akọgun òfin Yorùbá land tí wọ́n bá ń joyè yìí mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ dé díẹ̀ lakum dinukum waliya din kí wọ́n fi yẹn já apènà kí ni túmọ̀ apènà amúlùdùn àdínì òsì ni wọ́n ń ṣe ìbálògùn àdínì ìmájọba jẹ́ àdínì wọlọ́tí ẹ wá lè fi yẹn jẹ́ Máyégún yẹn ok a lè ní ìtumọ̀ Máyégún ni wípé ẹni tí ìlú wò pé kì í fẹ́ kí wàhálà ṣẹlẹ̀ bí wàhálà bá ṣẹlẹ̀ bí ó ti pa náà ní ọmọ wa ok a lè gbà bẹ́ẹ̀ ìgbà tẹ́ ẹ wá fẹ́ wúyè yẹn kí lẹ lò ẹ lo rógbó àbí ẹ lo sinapu àbí ẹni ó sì gbá mẹ́ta wò àbí tó bá ti sí ti yọ àbí tóyin lọ bá sí ẹlẹ́bọ ni ẹlẹ́bọ bẹ́ẹ̀ bá rí èèyàn sọ fún yín ìmínà tó ń tẹnu mọ́ tó bá jẹ́ ẹ wò ẹ má jẹ́ ọlá pé yìí fẹ́ kọ́ papọ̀ tẹ̀yin pìrìsẹ́ńtà ni mo tẹ̀yin pìrìsẹ́ńtà ni mo ń bá sọ̀rọ̀ wípé ẹ lu àǹfààní tẹ́ ẹ ní waddu law takfuruna kama kafaru fatakununa sawa'an ọlọ́ni gbogbo àwọn tẹ́ ń kán lé tẹ́ ń rò pé ní ire ni wọ́n pé àyẹ̀jẹ́ ká dà pọ̀ wadatul adiyani ẹ má jà bára wa jà lérí ẹ̀sìn lọ́wọ́ torí ẹ̀dẹ́lẹ́bọ̀ ọlọ́ni wọn ní fẹ́ràn rẹ dáadáa ó dìgbọ̀ tí wọn náà bá dara wọn yẹn tẹ́ ẹjọ́ ń bọ̀ sún Òṣogbo ẹ̀ tí ẹjọ́ ń bọ̀ ẹ̀ ní kírun wọn á fi yẹn jẹ Máyégún ẹ̀wọ́n lọ wéwé àkókò ńlẹ̀ fi ń joyè wọn kì í bọ̀ ẹ̀ ní mùsùlùmí kí láǹfààní pé wálé ẹgbà sílámù àṣẹbọ mọ́ ṣebí àwọn ẹni àná nígbà táwọn nílẹ̀ Yorùbá wa ń bí láti rí àwọn àfáà tí wọ́n pè ní ajágbémọ́gèfèrí kí ló dé tí òsà ajágbémọ́gèfèrí mi ìmọ̀ láàrin wa mọ́ lónìí nígbà tí ẹ ti dàbá kan náà àwọn àfáà náà wọ ẹgbẹ́ ìmọ̀lẹ̀ àwọn àfáà ń ṣẹ́fà kí ló bá débẹ̀ kí ló ń wá àfáà ń ṣẹ́fà ẹ̀sìn mọ́ra àwọn àfáà gbogbo àwọn tí wọ́n jẹ́ pírẹsẹ́ńtà tí wọ́n jẹ́ àwọn olórin yìí Babalájé subhanallah ajé àkọ́kọ́ náà ìtumọ̀ ajé mọ̀fúnmù ajé lọ́dọ̀ mùsùlùmí òòṣà kan ní jẹ́ ajé òòṣà yìí sì ní í ṣe pẹ̀lú ọjà títà ní wọ́n fi máa ní sájé dọ́dọ̀ rẹ lẹ́ni o sájé wá ní mùsùlùmí ọ̀bọ̀dọ̀ máa kíra wọn pé sájé wá sẹ́ẹ̀ta ní kí mùsùlùmí ó wí sẹ́ẹ̀ta ní ajé wá kọ̀ wá ìyẹn ọ̀kan wọ́ yóò bá gbà yí pé ẹni tí ajé èèyàn ní nígbà tí wọn òòṣà kan ní bí òòṣà ni wọ́n kà kún ọjà tó bá wá kún nílùú kọ̀ọ̀kan ajé tí wọ́n wà tó àárín ọjà lọ tó bá tó wá lọ láàrin ìjà ṣọ́ọ̀bù ẹni tó bá wọ̀ wọ́n gbà yí pé níjọ́ yẹn tóun ní ó tàjù wọ́n máa ní sájé ajé wá dọ̀rẹ́ lónìí sájé wá o ajé ọ̀wá o ajé ọ̀yàdọ̀ tó ń o ajé wọ́n á fi ọjẹ́ Babalájé ìwọ mùsùlùmí kí ni tẹ́wé àkọ́kọ́ kí ló ní í ṣe pẹ̀lú kí wọ́n fẹ́ fi ọ́ joyè ẹ jẹ́ ká jìnà sí gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́ni innal ladina amanu wa amilu solihat ọlọ́ni gbogbo àwọn tí wọ́n ní gbàgbọ́ pẹ̀lú ẹ̀mí Ọlọ́run tí wọ́n sì jó ní iṣẹ́ rere ìgbàgbọ́ ó ní í ṣe pẹ̀lú iṣẹ́ rere mọ gbọ́ lọ́wọ́ bá gbọ́ ọ wá níwà rẹ tọ́jọ́ mọ́ iṣẹ́ rere yẹn Ọlọ́run gbọ́ lọ́wọ́ bá gbọ́ lẹ́yọ̀ kan ọ wá ń ṣe nǹkan táwọn tí wọ́n ní Ọlọ́run táwọn pín yẹlẹyẹlẹ ọ wá ní bìlífù pẹ̀lú ẹ̀ ẹjọ́ ń ṣe ọ ẹ ṣe mùsùlùmí Ọlọ́run innal ladina amanu wa amilu solihat Ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n ní gbàgbọ́ pẹ̀lú èmi Ọlọ́run wa amilu solihat tí wọ́n tún máa ń ṣiṣẹ́ rí Ọlọ́run ní wa aqamu solata tí wọ́n wá ń kírun ìgbàgbọ́ ní foundation àrùn kíkí ìgbàgbọ́ tọ́lọ́run fi ṣe wá sínú òun tẹ́ ń kí ó ti bàjẹ́ ó tún wá dàrú máa fà náà lọ́wọ́ wọ́n ní Alhaji Wasiu Ayinde ó ti di káfìrí àwọn afá kẹta ní gẹ́ẹ̀sì káfìrí níbo làlùkùránì ti ní kẹ́ máa dápò èèyàn Allahu akbar ó dìgbà tálùkùránì bá ní Wasiu Ayinde o K1 ní bá wí o nínú àlùkùránì àbí kẹ tó mọ̀ wípé bí èèyàn bá ti dẹ́rù tó dẹ́wò ó ti fò làwùkọ́ ní Islam ó ti fò fẹ́ǹsì àwọn àbá àtàwọn náà ń wéré yìí ó ti dàrú mọ́ wọn lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn náà lọ dàrú mọ́ lọ́wọ́ wọn wá famous wọn fẹ́ dá sí wọn fẹ́ kára yọ gbọ́ tẹ́nìkan bá ní Alhaji Wasiu Ayinde o kì í ṣe mùsùlùmí mọ́ o mùsùlùmí ni o kí wọ́n lè bá wo ọ̀nà wọn da yín lẹ́jọ́ pẹ̀lú àníyàn yín. Hello. Mo ń ṣe program lọ́wọ́ ni o live mo sì wà. Ẹ jẹ́ ká Ọlọ́run ní wa aqamu solata ẹni tó nígbàgbọ́ tó yanjú lẹ́ni tó ń kírun
nígbà tí gbàgbọ́ ẹ̀ ti yanjú tó jó níṣẹ́ rí ọlọ́run wa ni wà á tu sàkáàtà nísìnyí yọ sàká láhùn ájíròhùn ọlọ́run nírú wọn ní ọgbẹ̀sán o ní ọgbẹ̀sán ọ̀run ní ọgbẹ̀sán sàká gbogbo ájì tẹ́ ń lọ ó múra pẹ̀lú orúkọ pìrìsẹ́ńtà yìí pé ọlọ́run ti kẹwàá ń di iṣẹ́ yìí o tẹ́ ń ṣẹbọ pẹ̀lú ẹ̀ ní rèrè nítorí pé ń tráfù káàkiri àbí ẹ wá ríra yín gẹ́gẹ́ bí ẹni tọ́lọ́run bá fẹ́ pé ọlọ́run gbàṣẹ́ wa ó yẹ kí n fẹ̀mí ìmoore hàn sólúwa nítorí pé ń tráfù káàkiri ẹ̀yà Dubai ẹja ayé ń bẹ̀ ẹ wọ Burj Khalifa kò sì wọlé yín lórí bó ti ga tó nínú ẹ̀ wá wò pé ibi táwọn ọ̀tá wa òde làwa dé yìí ẹ wo ọlọ́run fi ń dẹyìn ní ìsìdìrájù ni ọlọ́run ní lahum ajruhum inda rabbihim ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n bá dúró déédéé nù gbàgbọ́ àwọn ni wọ́n lẹ́san rẹ̀ níwájú èmi ọlọ́run wala khawfu alayhim ọlọ́run lémi ọlọ́run mi ò ní dẹ́rù bà wọ́n wala hum yahzanun èmi ọlọ́run ò sì ní kó bànújẹ́ sí ní kó payà sí wọn nínú ẹ̀mí ẹ má jẹ́ ń tà yín bẹ́ẹ̀ lọ́lọ́run ní àbí Magribi ti wọlé tán yẹn ni ẹni tó bá fẹ́ béèrè ẹ jẹ́ ká pè wọlé kí n gbà béèrè kí n tó máa lọ lórí nọ́mbà 08033537107 mi ìgbà WhatsApp call wọlé o àfi direct call nìkan ọlọ́ni walladina tadaw sadahum huda wa atahum taqwahum ọlọ́ni gbogbo àwọn tí wọ́n bá mọ̀nà pẹ̀lú ìmọ̀nà tí wọ́n tẹ̀lé ìmọ̀nà tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam mú wá ọlọ́ni Allahu akbar walladina tadaw sadahum hudan wa atahum taqwahum ọlọ́ni gbogbo àwọn tí wọ́n bá ń fi ìmọ̀nà wọn tí wọ́n fi ń kọ́ṣe tí wọ́n fi ń tẹ̀lé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ọlọ́ni sadahum hudan ọlọ́ni àwọn orú wọn bẹ́ẹ̀ lèmi ọlọ́run ó lé ìmọ̀nà wọn kún sadahum hudan èmi ọlọ́run ó lé wọn kún nù mọ̀nà wa atahum taqwahum má sì sọ wọ́n dẹni nígbàgbọ́ pẹ̀lú èmi ọlọ́run àkọ́kọ́ ní gbogbo ẹ̀yin tẹ́jẹ́ pìrìsẹ́ńtà yìí tán bá bí yín léèrè kinní kan nínú súnà nábì pé kílà nábì wí àwọn èsàlù súnà o àwọn àlù súnà yẹn wọ́n kọ́kọ́ bá àwọn àfáà tẹ́ súnmọ́ náà àwọn kọ́kọ́ yẹ ọ̀tọ̀ ọlọ́run wọ́n wá fẹ́ sọ ẹ̀yin náà báwọn náà ti dà wọn ò lè sòdodo fún yín gbogbo ẹ̀yin lọ́balọ́ba tí wọ́n ní káfíìrì ní yín tẹ́ ń járí mọ́lẹ̀ ẹnìkan pè mí wọlé lónìí Saheed Shittu bí ti ń ṣe dáadáa tó ó ti forí jálé agbọ́n àwọn ọba lótùkù tí tó ń bú mọ́ ni ọ̀daràn ni wọ́n náà ni kí ló kọ yín sà ọ̀darùkọ ẹ̀ àkọ́kọ́ ẹbọ tẹ̀tí kọ́kọ́ sálámà sí mi kọ́kọ́ ma sálámà sáná wọ́n lọ bà kan mo ní ẹ má jẹ́ káwọn ọba yóò tóbi lẹ́mìí ju ẹsẹ̀ lọ ibi orúkọ Islam ni wọ́n ń claim pé mùsùlùmí làwọn ṣe bí wọ́n ń jọ ọdún wọn wáyé dì wọ́n rú láwà ní òsì wérí wọ́n rú wa mọ́sálásí wọ́n kóyàwó wọn lẹ́yìn wọ́n ń tẹ̀ pé òsì wọ́n wá mọ́sálásí ẹ̀dì ó yé wọn ni pé òsì lẹ́ ń ṣe bàbá bẹ́ẹ̀ ti dàgbà tó yìí náà bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ kú ẹ̀jẹ̀ hello. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Orí ètò ni mo wà. Naam, ẹ béèrè. Bismillah, ẹ béèrè. Ẹ kú ètò kan. Ẹ rama. Ọlọ́run ní bí n ládà ọ̀. Lámà mi. Béèrè tí wọ́n béèrè ní pé ìgbà tí mo wà ní Kenya ẹ̀ sábà ń tasẹ̀ láti ìgbàlẹ́yà a máa ń fi ìṣẹ̀lú jùlọ sí ẹ̀yìn orúkọ aláṣọ ọlọ́mọṣẹ́ aláwọ̀ ní wàsálà. Ìgbà tí wọ́n rẹ̀ sí ṣéèdì ọ̀sùn àti pẹ́ẹ́tọ́ mi ní wọ́n ló sì tó bẹ́ẹ̀ pé ṣe sí. Èmi fẹ́ bẹ̀rẹ̀ pé ṣé kò fẹ́ sínú ní ìkọ́ ilé ìkéde náà ilé ìké sínú ní ìmọ̀ ló ń gbà ẹ̀. Mo fẹ́ bẹ̀rẹ̀ ní Yézù àtẹ̀dí kéjì àti pé ṣé dáa àbí ṣé dáa. Àwọn kankan bẹ nínú Salatu Ibrahimiyya tá ń kà yẹn. Ànábì sallallahu alaihi wasallam làwọn sàhábà lọ bá wípé a ti mọ bá a ti lè kí ẹ tàbá wá fẹ́ sàṣàlátù fún ẹ bó ní ká sí Ànábì wá ní kí wọ́n sọ pé Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidun majid. Ànábì wá ní ẹ̀yin sàhábà ó yẹ wí kí n gbọ́ ní dọ́nà tánàbí ń kọ́ àwọn sàhábà yìí sallallahu alaihi wasallam àwọn sàhábà wá ní Allahumma salli ala sayyidina Muhammad wọ́n fi sayyidina kún immediately Ànábì sọ pé bí mo ti wí ní ẹ wí ẹ má ṣàṣejù ẹ má pọn mi bóró ìpọ́n bóró ló kó báwọn ẹni ìpọ́n àwọn ànábì ẹni ìṣáájú bóró ló kó báwọn ẹni ìṣáájú tí wọ́n ti lọ wọ́n ní kí n fèsì kámẹ́rà mo fèsì bí mo ti jòkó láti bẹ̀rẹ̀ náà mo jòkó yìí o brother Yusuf Abdulgafar sẹ́rí èyí tó dájú ni pé àwọn àfáà súnà tí wọ́n bá sọ fún náà pé ẹ fi Sayyidina kún Allahumma salli ala Sayyidina Muhammad wọ́n ní fèsì mi ò mọ̀ sóò lórí Facebook mọ́ o
sí lọ́dọ̀ mi ń bí ni àbí lọ́dọ̀ yín o sẹ́rí tá bá fi sọ̀látù tá bá fi Sayyidina kún kò lọ tó ẹdúró níbàámu bí Allahumma alif fi Sayyidina kún nígbà mí o àmọ́ ẹdúró lórí Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad ìyẹn ló clear jù àmọ́ àrí àdísì mi tánàbí sọ fún yín pé èmi ana sayyidul qawm èmi lọ lórí ìjọ gbogbo ayé lálìkìyàmà ìyẹn ni pé ànábì ni olórí gbogbo ànábì pèrè ní sayyid alìpà ànábì ní Allahumma salli ala sayyidina Muhammad àmọ́ èyí tó dáa jù tá a lè oníká ṣe bá ànábì ti kó àwọn sọ̀hábà rẹ̀ gangan. fún kílẹ̀ àti yín mọ̀. alamami èyí tó dáa jù ní pé kẹ́ yọ Sayyidina èyí tó dáa jù ní kẹ́ yọ Sayyidina kú nínú ẹ̀. Salaam alaikum. Ǹtọ́ wọ́n ló wà òkè brother wa kan ní wọ́n kọ́mẹ̀ntì pé wọ́n ní face mi ò sóò rárá pé kí n face camera ó dẹ̀ rí pé mo wà sẹ́rí Islam ó nídìí àlàyé ó nídìí àgbọ́yé tábà ń tà àti lágbọ́yé ẹ̀ tẹ́lómi bá tún ń sọ nǹkan míì tó tún yàtọ̀ sí ìtawà àti lágbọ́yé ẹ̀ wọ́n ní ná background yẹn ni ọjọ́ tí ilẹ̀ ti sú ànẹ́ná mo sì wọlé kátó máa lọ tán jẹ́nẹ́tọ̀ ọjọ́ ti lọ ló jẹ́ kí n tètè bẹ̀rẹ̀ program yìí yóò máa continue ní bóyá lọ́la insha Allah lórí ìmọ̀ràn pàtàkì fẹ́yìn pìrìsẹ́ntà ilẹ̀ Yorùbá ẹ̀yin olóòtú ilẹ̀ Yorùbá ana sayyidu walad Adam wala fakhar anábìlẹ̀ mi ni aṣáájú nínú ọmọ anábì Adam tí mi ò sì ṣe yànrà jazakumullahu khairan anábìlẹ̀ mi ni aṣáájú nínú ọmọ anábì Adam tí ò sì sí yànrà ń bẹ̀ anábì pèrè ní sayyid ìyẹn ni aṣáájú ìyẹn ni pé tabani Allahumma salli ala sayyidina Muhammad a lè fi sayyidina kún àmọ́ èyí tó dájú ní gẹ́gẹ́ bí tí ó dájú ó ní Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidun majid ìyẹn ló lálàáfíà jù ó sì fẹ́ súnmọ́ pé ìyẹn gan nínú Ọlọ́run ó dùn sí jù àwọn ọ̀nà àwọn sígà míì tá lè fi ṣe àsàlátù fún Nabi sallallahu alayhi wa sallam ọ̀pọ̀ gan tí inú ẹ̀tọ́ ni a lè sọ pé Allahumma salli ala nabiyyina Muhammad Allahumma salli ala nabiyyina Muhammad àsàlátù fún Nabi sallallahu alayhi wa sallam náà ni brother wa ní up nepa tí a ti ń wí láti kéèké ta kéré jù báyìí lọ́nà là ń wí dì sí o ẹ má jẹ́ ń tàn yín ọlọ́run bá láàánú tó ní àánú ẹ̀ tó ní oríire ayé àti tàlìkìyàmá má ṣàjẹ́ kí èmi àti yín jẹ́ abá wọn sí ọlọ́run má ti ṣe wá ní olórí ibú má ṣe wá ní ọ̀tá ẹ̀ ọlọ́run ti sọ fún wa wípé alladhina tatawaffahumul malaika alladhina tatawaffahumul malaikatu tayyibina yaquluna salamu alaykum dukhulul jannata bima kuntum ta'malun ọlọ́run ní gbogbo ẹ̀yin tí alladhina tatawaffahumul malaikatu gbogbo àwọn tí màláíkà bá pa malakul mauti ẹni tí malakul mauti bá pa ọlọ́run ní tayyibin tẹ́ni tún wá jẹ́ni tó jẹ́ pé ẹ má jẹ́ ń tàn yín iṣẹ́ tí ń ṣe ojú níṣẹ́ mímọ́ ó jẹ́ ní ojú níwárí ọlọ́run àwọn màláíkà máa sọ fún nítorí pé yaquluna salamu alaykum àwọn màláíkà máa sọ pé àlàáfíà ọlọ́run kó máa jẹ́ tiẹ̀ idkhulul janna ẹ wà lè janna bima kuntum ta'maluna iṣẹ́ tẹ́ ẹ ṣe ní lọ sọ yín dọ́mà lè janna iṣẹ́ èèyàn òun ló máa gbéyàn wà lè janna o ìgbàgbọ́ nìkan ò wúlò tí ó bá níṣẹ́ rí nínú iṣẹ́ rí yìí ó gbọ́dọ̀ papọ̀ mọ́ ìgbàgbọ́ tá a bá ní láti ìsìn lọ ẹ change ẹ̀ sí Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad àmọ́ tá bá pàdé àwọn míì tí wọ́n bá fi Allahumma salli ala sayyidina Muhammad àwọn kankan bẹ tí ó bá súnà jẹ́ kò sì gbéyàn kú lójú ọ̀nà àmọ́ ìkan máa dá ìkan máa wá dáa jù ẹ rí pé tá a bá fẹ́ káwọ́ máyà lórí ọ̀run ìkan ó lọ báyìí ẹ wò báyìí ó tún lọ báyìí bẹ́ẹ̀ ló tún lọ báyìí àmọ́ èyí tó fẹ́ súnmọ́ jù òun lélẹ́yìí àtẹlẹ́yìí eléyìí òun náà súnmọ́ ni mẹ́tẹ̀ẹ̀ta yìí sì ni kò sí ìtì ọ̀dà èyí tó wá burú yẹn yẹn bẹ̀rẹ̀ káwá dáwọ́lẹ̀ káwá ní Imam Maliki ká dáwọ́lẹ̀ Imam Maliki dáwọ́lẹ̀ nígbà tí wọ́n na gbogbo àwọn àtàn burúkú wọ̀nyí Ànábì ní sallu kama ra'aytumuni usalli ẹ kírun bí mi Ànábì ti kírun
bá nabi sallallahu alaihi wasallam ti kírun ní ká ṣe kí amúrù ni béèyàn bá ti kí bá nabi ti kí Ọlọ́run nígbà bá táyà rẹ̀ bá ti jọta nabi ó ní nírun bí rùkú rẹ̀ bá ti jọta nabi ó ní nírun bí sùjúdù rẹ̀ bá ti yapa síta nabi sallallahu alaihi wasallam ó ní nírun àwọn nǹkan wọ̀nyí bí kábàrà rẹ̀ takbiratul ihram Allahu akbar bó ti yẹ kó gbọ́ ẹ̀wù Allahu akbar àbí kí n yẹ sí báyìí Allahu akbar àmọ́ kí n yẹ sí báyìí Allahu akbar gbogbo nǹkan wọ̀nyí tí pìlẹ̀ ẹ̀rùn báyìí ti bàjẹ́ ẹ̀rùn ti wú bẹ́ẹ̀ ni gbàgbọ́ gbogbo sẹ́rí tẹ́ bá wọlé máa sí èyí ni gbàgbọ́ yìí má ẹ̀rọ subhanaka Allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk má dúró ti wọlé nígbà assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.